mo dáràn. gírígírí léwé. àsáǹkà ewé green. kádéwé kọ́lọ́kọ́lọ́ wà ní àmọ́ká ewé kìíní kọ́lọ́ báyìí ni o ewé nǹkan báyìí o kọ́lọ́ báyìí ni o ewé jọra wọn. ewé jọra wọn. ẹni bí tí nǹkan tẹ sọ yẹn. lálùpọ̀ ló fún yín lọ́mọ. ṣé lálùpọ̀ ló fẹ́ mi lọ́mọ ṣé lálùpọ̀ ló bá mi lóyún ni àbí lálùpọ̀ ló tẹ̀lé mi lọ sí hospital tí mo fi wọlé bọ́ọ̀lù ẹ gbé ọmọ mi jáde. lálùkọ́ ló ṣe síbí àbí. ṣíṣe ní baálé mi o ọ̀rọ̀ ọmọ là ń sọ ṣíṣe ní o. mo ní ìdẹ̀rù kú bíi 24 ẹ má bá mi kó bọ̀ báyìí. eléyìí ìsàwọ̀ àwo ni bígbà tí aláwo wọn ti da àwo papọ̀ mọ́ tí àwo dẹ̀ máa lọ ná Abẹ́òkúta ilé sí àwo bóyá kọ́ máa lọ bá wọn ṣàwọ̀ àbí kán fi wọ́n gangan ṣàwọ̀. tí bá wọnú yín tí mo jáde tí mo pa àwọn eruku wa ibi máa lé o. ẹ ní nǹkan tẹ fi lè gbẹ́mí mi là ẹ gbálà ẹ wá jẹ́ kí n kú máwọn òbí mi lójú. ìwọ lọ sápamọ́ sínú òkùnkùn tó ń tabà sínú ìmọ́lẹ̀ ìwọ. bá jẹ́ pé wọ́n wá jagun kò mọ̀ la fi ń pa wèrè. sọ pé láti bí kò sí ní a máa gbé tọ́dún mi náà kọjá. ó má fẹsẹ̀ rí. lálùpọ̀ o dá padà. lọ́mọ tó wà bí ìgbà wo ló sáré dé lálùpọ̀ ẹ tètè dá padà ó ti ń wọ ìwó lọ́nu ẹ mọ̀ gbà mí torí ọlọ́run lálùpọ̀ ṣe wá jẹ́. this right. báwo ni òpópó ní wọ̀ yọ dàgbà yóò gbogbo ẹ̀mí rẹ̀. eléyìí tẹ́mi wá sọ fún ọ yìí mo fẹ́ yọ ọlọ́fìn náà ni. tí bí wàá dẹ̀ dúró á sọ ohun tó ṣẹlẹ̀ gangan fún mi. òun rèé o. tó bá ti wọ́n mọ̀ ìlọ́dà àbẹ̀wò ló ti báyìí. àkùkọ yẹ sọ fún bọ́ọ̀kù tí mo fọ́ ọ lórí. ọkùn tó lọ pa sọ fún bàbá ló ti rò oògùn rẹ kọ́. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì ta ló ń gbẹrù. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì ike ni mú. èmi l'Ẹlẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jọ lórí. ẹni kò dùn máa kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ. lọ́wọ́ ní ìṣẹ́gun tó bá ìṣẹ́gun ayé àwọn àti ní àtúnṣe lọ́wọ́ àkọ́ máa ń rí ìjọba wà pẹ̀lú láńlọ́dù àbá olóṣì ẹ̀gbọ́n kò séèyàn bẹ́ẹ̀ ṣe rí bó ṣe wà á sí ní àníyàn náà wọ́n fẹ́ sọ fún yín bàbá yẹn àwọn ọmọ kọta ṣe fún bàbá yẹn kọ́ dislike wa no reason bébí tó yẹ pé bàyẹ̀ máa ń pákè la máa ń ju tàbí àtọ́ra ní mọ́tò ni kò yé mi ò kàn ń bínú wa ni kò láàjù wa rárá. ẹ ti ẹ ní kẹtẹ fi àgbo kẹtẹ fi ṣe wá lálejò àbí ìgbọ̀kan. kò sí ti yín bẹ́ẹ̀ ṣé ìdàkọ́lẹ̀ mẹ́yìn ṣé ìdàkọ́lẹ̀ mẹ́yìn ṣé tẹ́ bá wà lòun sọ. àlàyé nǹkan tó sọ fún yín nígbà tí ìṣẹ́ pé young boy ní bàbá ẹjọ́ dẹ̀rẹ́ yẹn kẹ̀kẹ́ ẹ̀yin bọ̀ sẹ́yìn ẹ̀ fi lè sára rẹ̀ ebi orin lọ títì. dákùnà ṣé ohun tí ẹ bá wà ní òun sọ
ṣé tẹ bá wá ní sọ. aláyé kò lè tó yẹ kó tó sọ fún yín gbà sọmọ bọ ẹ bá ṣe dé bí ẹ ló yẹ kẹ fi lọ wa káà lọkọ fi sára àti ẹ̀yin ṣáàmù náà. Ok àlàyé ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀ngàn ni pé ṣe àwọn kò dáa kéèyàn méjì wà nílé kó má sì fẹ́ láàrin wọn pàápàá jùlọ landlord àti tenant. Ọlọ́run má jà ṣe àgbákò ni tí ó bá ti sífẹ́ láàrin landlord àti tenant issue máa wà ní wọ́n máa create issue ní gbogbo táìmù. So kí ni tó ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwa ti wá àti ronú ara wa báyìí rẹ̀ ti package ọmọ ìyá mi pé wọn débi level yẹn lọ́wọ́ constraint. tó ń já ẹni pé bàbá ẹ̀ àti observe àti pé ẹ̀ àti wọn lẹ́jọ́ máa ń wá jù gbogbo jọ́ǹtò ológogogo tó wà ládùúgbò àmọ́ pẹ̀jọ́ máa ń jókòó síbẹ̀. ẹni sùúrù o tí n bá gbọ́ yín dáadáa ọ̀rọ̀ rẹ̀ mi lẹ̀ ń sọ. ẹ̀bẹ̀ dínà. ẹ̀bẹ̀ dì kan náà téèyàn tí inú gbó ti tirẹ̀ sójú ọ̀nà ọmọ wàhídì tí ó sì lẹ́ ń sọ pẹ̀ kí ló ṣe kí ni tó ṣe gangan. bàbá ṣé ẹ gbọ́ nǹkan tó ń sọ láti ilẹ̀ ni a ní bàbá yẹn ò kó wa jẹ rárá báwa ṣe wà yìí TikTok boys ni wa bàbá ti wà náà láyé bẹ́ẹ̀ kọ́ bó láyàn fún wa bó universe kọ́ bó money gan kọ́ táwa fi ń live nìyẹn yẹn bàbá yẹn dẹ̀ ilé máa ń pọ̀ close gan gbogbo nǹkan tá a fẹ́ ṣe lọ́fẹ́ máa ṣe everything lọ́fẹ́ máa mọ̀ sí náà ó yá ọ̀rẹ́ ọ̀yá mi tí wàá gbé mi débẹ̀ pé ókè ó yá bàbá yẹn ká ṣó lọ àti gọtí fún bàbá yẹn ṣe náà máa sí náà wọn fẹ́ rí mi wá látọ̀. ẹ̀sọ́ wa gba ń tọ̀ kí ni. jẹ́ kó mọ bóyá lọ ẹ̀ kan. ètò ta ló ń jájúmọ́ mo ní sọ gba ó ní títọ́ sọ gba TikTok lọ́wọ́ yìí. aláìwọ̀n ọ̀gbà mú nǹkan tó ṣẹlẹ̀ pé àwa kó yín jẹ gan ó sì mo láìkí yín gan. ẹ ṣeun ẹ ṣeun. so bó lè ṣe wà ń sìn àwa ti ya máa para wa a ní ìdí ẹ̀ pé nǹkan kékeré la fẹ́ kẹ́kẹ́ ṣe fún wa nǹkan kékeré la fẹ́ kẹ́ ṣe òun ni pé àwa ti pákéjì owó tó ga sókè fún ẹ Ọlọ́run kò sí owó Ọlọ́run àwa máa fún yín lówó yẹn ẹ̀yin kò bá gbé wọn lọ síbì kan kí bá wọn lọ sí ìlú a kò máa fún yín nǹkan kékeré nǹkan fẹ́ràn ni ẹ kò máa sọ sínú ọtí yẹn ó tọ́ ká lè máa ṣe kí ni ká máa fẹ́ bára wa ṣe lọ́wọ́ olùbọ̀ ṣédọ̀ ó tọ́ jù bẹ́ẹ̀ lọ. tọ́rọ̀ yín bá yé mi dáadáa kí n gbọ́ rẹ̀ mi jáde kí n lọ ṣe fàájì fún kí n ṣe fàájì fún pé kára ẹ̀ dùn kínú ẹ̀ dùn gangan ká ṣe fàájì yálàyàlà tí fàájì bá kàrà tán tí fàájì wọnú ọ̀rọ̀ gangan tán kí n wá kànkàn sínú ọtí fún oògùn fẹ́ràn ni ọ̀rọ̀ yẹn kàn máa yanjú ọ̀rọ̀ yẹn wà tó akúmù bí ìdúró ẹ̀ fún àbí. kò ju bẹ́ẹ̀ very simple arithmetic. ẹ ní sóríire balalẹ́bá ni ó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ ẹ já gbèrè gangan. kí ló dé tẹ̀ ń ṣe pé. kẹ́mi ọ̀pọ̀ ọ̀rẹ́ mi dànù àná kí n fi báńsì sínú ọtí fún àbí ẹ dákun náà kí la yé dànù ṣé ẹ sí èrè sá ṣé mo gbé tàgbà gbọ́dọ̀ wa máa gbá ọmọ tí ikọ̀ yín sí tàbí ọmọ sórí ẹ̀ burú lọ́rùn. òkú fẹ́ràn ni èwo ni ọ̀làrẹ̀ ti ṣe kí ló jẹ. ẹ sọ fẹ́ bá mi jà sọ fẹ́ bá mi jà ní. àtẹ̀sí bẹ́ẹ̀ ló kọ́ sórí ẹ̀ tiẹ̀ burú lọ́rùn tiẹ̀. bí àná gbádùn ti smart dey tell you bishop. ṣẹ́rí kò ṣọ̀rọ̀ ogun ikú. bá sọ̀rọ̀ o èmi ò ṣe lálọ́ọ̀dún yìí o ara mi ò yá o kọjá kórè ẹ̀ kó pé. àlàyé nǹkan tó ń sọ ni pé gbẹ̀mú wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà máa kó káàṣì. kí ni. tẹ́gbẹ́ gbẹ̀mú wà ń bẹ̀ ẹ̀wọ́n tó ń gbé yín débẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ kó tẹ́ fẹ́ ṣe àyẹ̀mọ́ ni. mo jẹ́ kẹ́mi ẹ̀ máa tutù tọ́ bàbá mi sọ̀rọ̀ ní ìsinú ẹgbẹ́ yín o. èmi ò ní túpì dé gbogbo lẹ́fù yẹn. bàbá ní túpì èmi kò ní túdì èmi kò ara mi ọ̀yà ìní túdì o ìní túdì o ìní èdì. aláyé náà ìdí káàdì bìí. má fọwọ́ sí kò fún mi kò jẹ́ kórìí ẹ̀ kó pé jẹ́ kí orí ẹ̀ kó pé èlò ló wà ń bẹ̀ èlò ló wà nù owó yẹn èlò ni. na 20 bèdè o 20 bèdè wà ní bàbá. you see èlò 20,000 níbi táyé dé èlò 20,000. aláyé ẹ lè ná 5b ẹ máa fi gbádùn. èwo kí ló tún ṣẹlẹ̀. ẹ kọ́ gbà ẹ lọ. èwo kí n gba pọ́ìsì kọ́kọ́ fún mi lówó náà kí n tó gba pọ́ìsì. ẹ jọ tó lọ́wọ́ ẹ má sọ pé ẹ má fi owó ẹ má fi pọ́ìsì gbowó lọ́wọ́ mi. ẹ gbà aláyé ẹ gbà 20 bèdè wà ń bẹ̀. ṣùgbọ́n ẹ ti kà á tẹ́lẹ̀. ẹ fẹ́ sọ owó di bọ́sì ṣé inú owó àti bọ́sì ṣé bọ́sì wa jẹ́ bọ́sì is your friend. big am if you no collect am big am. kò lọ fún ara bí n bí lẹ́kọ̀ọ́ máa mú ní òtẹ́ máa ṣáàṣì. ẹ máa ń bọ́sì yín lọlé. big salt jọ. aláṣẹ fẹ́ scam wa ni. big am aláyé you don collect money now ó ti yé yín. mo bá jam lẹ́bùn mo lè jẹ́ lẹ́bùn lẹ́nu. ó ti yé yín. wọ́n bí náà wọ́n lọ bọ́sì sí mi lápò. poison ògùn fẹ́ mi. tó ti lọ bẹ́ẹ̀ láti. ṣé bá ní john tí mo lè gbé lọ.
ẹ gbádùn dáadáa fẹ́ ṣe bó ṣe wù. tí ọ̀rẹ́ mi bá kú ọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn. ọ̀rẹ́ yóò ṣe jìyẹ wọn lè kó ara yẹn ṣe kọ́ta ní kẹ́ṣẹ́ ti gbowó lẹ́rẹ̀ yìí sọ pé. ẹ̀rá ọmọ bá rẹ̀ ní gbọ̀kànlé àtẹ̀ránṣẹ́ ní ebi kì í pagún lọ́jọ́ alẹ́ o. agbẹnigbẹrẹ pàdé olú òkun. ọlọ́run á gbé ọ̀rẹ́ mọ́dọ̀ ọ̀dọ̀ òkun mọ́ láti jọ ẹ̀. ọ̀dọ̀ òkun náà yóò rẹ̀ máa bọ̀ kó come back. agbẹ́kẹ̀wé lọ́jọ́ alẹ́ o. agbẹnigbẹrẹ pàdé olú òkun tọ̀tún tó ṣe máa mú wá tọ̀tún tó ṣe máa mú wá orí adìyẹ òní burú mọ̀ mọ́ orí adìyẹ òní burú mọ̀ mọ́ pé dúdú nílé ayé mi. agbẹnigbẹrẹ pàdé olú òkun agbẹnigbẹrẹ pàdé olú òkun. ọ̀rẹ́ mi bí wọ́n bá tán náà sí. o máa lásìkò tí ẹ máa tán náà. irọ́ kan lásìkò ọ̀rẹ́ mi bá tán náà sí. irú náà ò lè fẹ́ irú náà ò. ẹlò náà mẹ́fà. bàbá yìí wọ́n fẹ́ pa fúlọ̀. flavour wà o ṣàkó wà o. olùkóso àyàrá náà. bàbá kọfẹ náà. ẹ wo mi ọmọ alásìkò tí o máa tán náà sí. ṣe fàájì lọ. ọ̀rẹ́ mi lẹ́rìn dáhìn dáhìn ń tà ń sọdún wọn lọ́mú sálí jóná. níbo ló ti rówó tó fi ra ọkùnrin. mo sọ́ọ̀kì ẹ̀ ní. láìsí iná tó wá láti ká ní. I suck you. mo ń ṣe ọjọ́ bí mi lẹ́nu ọjọ́ bí mi mo ṣe lé. inú mi ń dùn kọjá yìí. ọjọ́ bí o èmi ọmọ December mà ní ọ àbọ̀rò pé mi mọ̀ ọwọ́ tábí ní December 5 kọ́là sọ́jọ́ bí lọ́dún tó lọ ọwọ́ nínú ìsìn ó sọ́jọ́ bí lọ́gọ́ sí wọn bí ọ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ ni láì ṣe pé tí wọn bí apá ẹ̀ lọ́tọ̀ tí wọn bí ọwọ́ ẹ̀ lọ́tọ̀ tí wọn wá lọ tó pọ́n kọ̀ǹpútà bí. kódà kí ọ bíyàn ní kọ́ bá pa lọ́tọ̀ kọ́ bẹ́sẹ̀ lọ́tọ̀ gan tó bá pa pọ̀ sójú kan yọ̀dà apá kúfọ̀ ló máa dà. àbúkọ jẹ́ ọwọ́ kúfọ̀. èmi mà sí rí ìbọn igi ní ọ̀fìgbẹ́ o ti jẹ bàbá àjẹbó o ti jẹ tẹ́tẹ́ ni ọjẹ tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni amájọ náwó ìtàn. sáàmù kan mú nǹkan lọ. ìtàláwà ìtàláwà. mo bá fà dì í sọ. ìtàláwà o ìtàláwà o ìtàláwà o ifá ẹlẹ́rìí fẹlẹ́rìkùn àtẹ́rẹ́ ẹni tó sọ sí ifá tó bá lọ sóko kó dé ifá tó bá lọ sódò kó bọ̀ eré olókun ọ̀dọ̀ mi ni kọ́ mọ̀ bọ̀ eré ọlọ́sà ọ̀dọ̀ mi ni kọ́ mọ̀ bọ̀ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńláyé ọ̀dọ̀ mi ni kò fi lé ẹ̀sẹ̀ gbogbo o nínú ọdún tuntun tí mo wà yìí o kí n rí tèmi sí kí n kọ́lé ọlá kí n kọ́lé ọlá kí n ra mọ́tò àtàtà bẹ́ẹ̀ ni kò rí. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ̀dùn náà kí ló ṣẹlẹ̀. gbowó mi gbogbo kí ni kí ló máa ṣe báyìí sí báyìí. ṣé báwo. ọ̀dájú gan. lọ́nà wo. ọ̀dà. èmi ọmọ wà ní ìtọ́kùn yọdún kọ́dà bó ṣe ṣe àjọ ọjọ́ kò báyìí ṣe ọfẹ́ máa lo oògùn oríire ìwọ nìkan. ṣóògì rẹ bu sójú ni ṣóògì rẹ bu sójú rárá ni. èmi ti jẹ oríire nù tọ́ọ̀bù àmọ́ mo ti gbó oríire jẹ. kí ló máa ṣe ẹ náà. ìwọ náà gàgà yìí kù. níta ni ní kémukíni èèyàn kankan ni máa mú ni iṣẹ́ èèyàn kan ni. ọmọbìnrin ọ̀dà máa mú sọ̀wọ́ ọmọbìnrin owó jẹ̀mí ọlọ́run gbẹ̀mí ní lòun. tó bá wá sílé mi kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ a lóun kankan mọ́ kí kálukú máa lọ sí gbìyànjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní gbogbo ayé ibi tí kálukú bá ti kí ló ṣẹlẹ̀ gangan kí gbogbo rìn náà ó ti bá ṣẹ́ jẹ́ eégún kan àkàrà. ẹ̀yà létí ọ̀ká rẹ̀
Egún kọ àkàrà. Mékọ́pù lẹ̀. Sàtàlẹ́ máa sanwó sà. Mékọ́pù ṣé ṣáàmánù tọwọ́ bíbá ìkọ́ ọ̀ ti kílẹ̀ gbogbo bíyì. Egún kọ àkàrà. Ẹgbẹ́ méjì sí. Àníhùn jẹ́ ṣé ìtakọ́ ni gbogbo wọn jókòó sí ṣẹ́ta. Lálọ́ọ̀dù tún ní ní nínú àdúgbò ìlú. Ìjà Sọ̀gbà. mo gbà. Tẹ́nàtì tó bá fi ti tèmi ṣe. Bóun lọ́jọ́ ń kọ̀ mọ́ ara wa lọ. Ṣèbọ̀ òun ló mọ wẹ́wẹ́ o. Kó máa ṣe falafolo, kó máa ṣe folofala, kó máa dára bí alára gbà yí dá o. Èyí tí ó bá ti fi tèmi ṣe ẹ̀bẹ̀ dí. Ṣé bọ̀ mọ̀? Yóò kábùkù olóròǹgbò. Kò máa sábùjá kan lọ́rùn pẹ́ o. Má dẹ̀sẹ̀ mi nù. Ẹ̀bẹ̀ dí o, ọmọ wa ìdí tí ó sì. Èmi náà tún ni. Ara tó bá ń sun mi lọ́rẹ̀ nù. Ṣé mo ní mi? Ó fẹ́ kó jù. Ṣé mo sára gbọ́n? Ọ̀rọ̀ akíní. Ó jẹ́ sọ pé òsì tó ń ṣe lọ́nà nù. Wà á máa ń sọ̀rọ̀ sí i. Wọ́n ń bọ̀rọ̀ àná, wọ́n yẹn fi bí. Sọ́yìn dẹ́ gbàgbọ́ tí ọwọ́ gbàgbọ́ tí ọwọ́ gbàgbọ́ tí gbọ́ tí wà gbàgbọ́ tí ọwọ́ ẹ̀. Ìfẹ́ bọ́ ẹ̀ ń tẹ̀ ọ́. Mo ní kọ́ mọ́ mutí mọ́. Mi ìfẹ́ bọ́ sẹ́ ń tẹ̀ ọ́. Gbà. Gbàgbé. Ọ̀nà junction lé ẹ̀ láti dé yìí o. Ayé tẹnìkan ń yọ jẹ́ o. Ìyàwó á ń jẹ́sùn àbí ẹni ń jẹ́sùn. Màá jẹ́ ikú. Èmi ò wárí o. Ṣé mo bá bá a gbé ké? Àná ọmọ ilẹ̀ ti tó o. Sọ́rọ̀ mi yọ. Gbàngbọ́. Wàá sọ pé ìrísẹ̀ sọ́ǹbọ̀ òǹbọ̀ ògùn sọ́ǹbọ̀ ògùn wóbi oríta mẹ́ta ọ̀nà àlàyé yìí o. Ọ̀nà àwọn ṣe ọ̀nà àrà block industry. Ọ̀nà àrà alágẹ̀lú ẹgbẹ́dá máa gbé gbogbo jà torí o lè máa gbé gòdè lé o wóbi. Ọ̀yá dúró dáadáa náà àná kọ́kọ́ dúró dáadáa. Ayé mi o. Pẹ́lẹ́ńbẹ́ lọ́bẹ̀ ọbẹ̀ ò lè kán ni wọ́n máa lẹ̀ bí ọbẹ̀. Mama lànà. Mo dára lé ayé. Pẹ́lẹ́ńbẹ́ lọ́bẹ̀ ọbẹ̀ ò lè kán wọ́n máa lẹ̀ bí ọbẹ̀. Pẹ́lẹ́ńbẹ́ lọ. Bádì ẹ̀ bá fẹ́ mú mi òkè ní òwò. Sùúrù ẹ̀ wo ọ̀yá jókòó. Dìde dúró ó ti jẹ́ máa sísọ jókòó báwo dìde dúró dáadáa. Wo bí yìí ọ̀dọ̀ Victor inú. Ọ̀nà lè rìn. Aṣọ òtí ẹ̀ yó aṣọ òtí ẹ̀ yó. Èmi ò ń yọ sọ́tì máa ń pàgò ní sùúrù ọtí ìpàgò. Ṣé ọmọ gbọ́dọ̀ lè tèmi? Ẹnu mi mọ̀ lọ. Wo bí bọ̀bọ̀. Máa lọ. Gbàbí. Ọtí má rọrùn nù. Kẹ́ máa lọ. Má rọrùn nù. Lámẹ̀dà má rọrùn nù. Máa lọ báyìí. Mẹ́dó. Má rọrùn nù. Ó ti yé mi. Má lọ. Kí ló bá ṣẹlẹ̀? Èmi ọmọ nílé aláná. Ẹni pàdé lè mọ kankan. Èmi. Ẹ̀bẹ̀ dí ni ọmọ wa ìdí. Ta ló ń gbé mú?
ẹ̀bẹ̀ dí ni ọmọ Wáídì ike ni mú èmi lẹ́lẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jò lórí. ẹni kò dùn mọ́ kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ wàhálà là ń lọ. ẹyẹ mi kọ́ sọ kí ló ṣẹlẹ̀ dẹ̀ tún bí kọ́ ọjọ́ ìjà àgbàlagbà ẹyẹ mi kọ́ dẹ̀ tó ti fọ́ ìsinmi. kí ló ṣẹlẹ̀? ẹ ṣàrí mi yẹn mọ̀ mí gẹ́gẹ́ bí láńlẹ́dẹ̀ ládùúgbò ẹ jọ kí ló ṣe alága CDA wa. bó ṣe máa ń gbẹ̀nẹ̀ gbogbo ìgbà nìyẹn. wọ́n ti gbẹ̀nẹ̀. bí mo ṣe ń bọ̀ ní 1 lóru àná ni mo bá rí mo gan ni wọ́n bí báyìí mo kọ̀ pé ṣé bàbá ń ṣe fàájì ní àbọ̀n rìláàsì. ìgbà tí mo tún wá ń padà lọ ní 5 o'clock mo tún bá wọn bí again ṣọ́fọ́ ti ṣe wọ́n ni. same thing ó túmọ̀ sí pé ibi lálága mi sùn. ibi báyìí náà sùn. landlord baba landlord. ẹni sùúrù gàjọ of Lagos ni ògbólé ẹni sùúrù jàre kí ló dé kí ló ẹni sùúrù ẹ̀bẹ̀ dí ọmọ Wáídì tó kún jọ ọdún ẹni sùúrù o. ẹ má ní kí ní sùúrù jàre ẹ̀yin kẹlẹ wọn. àwọn ògbé alẹ́ òdìdé ògbólé kí alẹ́ kàdé ilẹ̀ ti mọ́ àná dùn púpọ̀ ju ògbólé. baba landlord ṣàlàfíà ni. ẹni sùúrù ògbólé. aláyé ní kọ́ọ̀tù kí lè gbọ́ ní kọ́ọ̀tù. bá a mú fún mi jọ ṣé wọn lọ ra bọ́ọ̀ fún mi ni àbò tẹ̀lé mi lọ sí Ìkẹjà ni bá a mú fún mi jọ. wọ́n bí kéésì fìdí ònú mi sọ́wọ́n pẹ̀ mí lọ́gbẹ̀dẹ̀ abínúkọ́lé. ta ni ẹ. abínúkọ́lé ni mí. wọ́n kọ́ mi pẹ̀lú gbogbo yẹn. ògbólé ṣé ẹni tó ń wò yìí. ìwọ ni kò tọ́jú ọmọ ìyá ẹ̀. ó wá mú fóònù yìí ó wá rìkọ́ọ̀dù wọ́n ní kó gbé sí live wọ́n ní kó gbé sí TikTok. ṣé mo jẹ̀bi ni. ẹ fẹ́ fi boost page ṣé mo jẹ̀bi ni. ẹ fẹ́ boost page yìí. ṣebí nǹkan tó ń ṣe wọ́n ni. ayé màá ń fọ́lọ̀ yín ni. ṣebí nǹkan ayé ò ní yàn fọ́lọ̀ tèmi o. bá mi gbé fóònù tèmi bá mi gbé fóònù tèmi arákùnrin. àgbàlagbà ara yín ẹ̀dẹ̀ mú títí ẹ̀dẹ̀ tún sùn síta. alága ayan lè dín kí yín o. lálàgẹ̀ tèmi bá ń fá mi. mo ti gbà fóònù lọ́wọ́ ẹ̀. ọlọ́wọ́ pa fọ́lọ́wà sí yín ni. ẹni ọ̀rọ̀ máa mú sí ọ̀la mú títẹ fẹ́ dànù yẹn kí ẹ máa mú. alágẹ̀ wọlé. wọ́n ti gbé sísá bọ́ọ̀lù kan ní àlàáfíà yìí. alágẹ̀ wọlé. wọ́n ní ẹ wọlé ẹ jẹ́ kó páàkì yín wọlé torí ẹ̀ẹ́dẹ̀ máa lọ kí ló dé. kí n máa lọ ṣé mo ní gba fóònù mi ni. ó jẹ́ gba fóònù yìí kẹ́ máa lọ. ṣẹ́rí fóònù yìí gbogbo fídíò tẹ̀ ṣe máa dìlé tẹ̀ ẹ sọ fásitì. o lè lè jà yẹn bẹ́ẹ̀. ẹni kò dùn mọ́ kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ wàhálà là ń lọ ẹ ò gbà tú lásì wàhálà là ń lọ ẹ ò rọ́gbọ́n dá sí wàhálà là ń lọ ó dé egungun ẹja sí wọn lọ́rùn wọn rọ́gbọ́n dá sí kò ṣe pa kò ṣe ná lógun bọ́rọ̀bọ́rọ̀ lórí. Àjàrà. aláṣejù tí ń la tẹ̀ fọ́kúnná. Àjàrà. bàbá Jara. kọjú síbi. mo fẹ́ wojú yín ni o. mo fẹ́ kó wọ̀ wojú mi kọjú síbi. kí ló ń ṣẹlẹ̀ nínú ilé? kí ni mò ń wò lọ́wọ́ ẹ̀? Nàìjíríà ni. omi àdúrà lògógóró. Àjàrà ò mu ògógóró. ọmọ ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ. ọmọ ọlọ́run tó ń mutí ta ló fi jọ. orí ẹ̀ ò pé ṣé torí mò ń jáde lọ́mọ tó fẹ́ pé mo fẹ́ mu jẹ̀dí bóyá jẹ̀dí olómi mo lọ mu sóòmọ̀ ni. ìwọ wá ra sí mọ̀ wá ń tẹ̀ ọ̀ ń tẹ̀. mo wọ́n ṣe wéètì mi. Àjàrà ṣé kí ni ẹbí wọ́n sí wéètì ó lè máa sáré kiri títì kọ lọ jíìmù kọ lọ rẹ́jísítà ọkọ rẹ bẹ́ẹ̀ ògógóró fi wọ́n sí wéètì. so ti tẹ̀sí àbúdómínà ẹ̀ ó ti mọ̀ bóyá ó gba ọtí. ìwọ tó èbí ọmọ ẹyọ kan ó wá fẹ́ mọ ní ìsìnkú wọn gbé bó ti wà ògógóró ló fi máa bí o ṣé ọtẹ Ọlọ́run. kí Àjàrà kí ló ń ṣe báyìí fún mi kan náà. ó kàpù ń jàre. pẹ̀lú tó bá ti kiri kan inú tí bíbí ó tún dúró nulẹ̀ ó tún pàtẹ ògógóró síbi káyé lè mọ̀ pé òun ti àbí kí ọmọ abú mi pé irú ròǹbòrùn irú tó kó tilé irú bàbá lọmọ. táwọn olórí burúkú kan sì ti kàdúgbò tí wọ́n ń sọ̀sọ́ kú sọ nítorí mi pé mi ìmọ̀ ọjọ́ tí lọ sí àtọ̀ tí ni mo fi bí ọ ni. àtọ̀ tí kọ́ ni mo fi bí ọjọ́ tí ń bí ọyìn mo ti ń dọ̀nà ọjọ́ tá a sunrun rẹ̀
ìmútì kí ládùn tó ń ṣe wáyé. ẹ wá sọ èkó báyìí amílì làwọn ń bẹ ẹ ká yìí náà ẹ ti dàgbà náà ẹ ká ẹ stop ẹ. mo dàgbà orí mi ò pé ni èèyàn lè dàgbà kórè rẹ̀ mọ̀ pé kó sì mọ padà dọmọdé Àjàrà ọmọ tí màá sọ fún ọ láàrin ní síjọ́ méje lọmọ kọ wá kókó lé mi ó dé máa sọ fún ọ ni pé láàrin ní síjọ́ méje lọmọ kọ wá káyọ̀dú ẹ̀. ẹ wá ń gbọ́ ìtàláwà godova ìtàláwà àwọn sì wà ń tàn gbẹ́ni kò sí gèlè ọ̀pọ̀ bùi kí ni ọmọ kọ́ ọmọ ni ọkọ̀ ọgọ́ tó sì ní ọ̀n tó sì ní wọ́n tó sì ní ká ẹ stop ọ̀n tó sì ní mẹ́kẹ́ mọ́ sísè ọ̀n tó sì ní mo lórí ọkọ ẹnikẹ́ni wúra yín. ṣé kí n tún máa ṣoògùn kó bá lè lọ́kọ ní báyìí ní sí wọn tún tó ṣe ẹ ẹgbẹ́ sọ ọ̀yàn rí báyìí wọ́n tó ṣe ṣé wọ́n fẹ́ máa fi egun léegun kó dá báyìí bó ti ń ti Àjàrà lábírú ọmọ wo mo àbíbá ẹ̀ ní sí. kí ni mo wá dà kí ni ẹ dìlífà ọ̀hún rẹ̀. ẹ sanwó pé ni. èmi ò sanwó pé ọmọ gidi mo bẹ Ọlọ́run ìdúró pé wọ́n ọlọ́yẹ kún fún mi tọ́lọ́jọ́ tí mo fẹ́ sùn rẹ̀ mo gbà wẹ̀ sáwẹ̀ mi wá já sọ́sàn ní báyìí ọjọ́ tí mo fẹ́ sùn rẹ̀ mo gbà wẹ̀ ṣé àwẹ̀ mi já sásán ní báyìí. báńkò gbogbo kankan tó bá má gbé ẹ̀jẹ̀ bá mi kó kó méjèèjì lọ bá mi kó wà títà kó kí lé mi lọ́wọ́ àwọ̀ ẹ̀jẹ̀ o wèrè ń fọ títà mi sá o tún fò gbòòrò pé ńgbà máa mú tán wọ́n ti mọ̀ bọ́yọ̀ ọmọ mi láyọ̀ ọmọ mi wá pàjọ tí àwọn tẹ́nàtì máa wò pé wọ́n máa bẹ dúró ní ṣiṣẹ́ tó bá mú tí wọ́n ní máa fẹ́ sí ìwà ẹ̀ jágbá ẹ lọ́wọ́ mi wọ́n tún máa wọ́n máa lókè ẹwọ ẹnu ẹ bí ẹnu ọtí àárọ̀ bí àwọn tí ń rọ ìta náà. gbogbo ẹgbẹ́ fi ẹnu kò lé ká pàdé níbi transformer pẹ̀lú torí iná wa tó ń ṣe ségesège a dẹ̀ ṣe mítìnì bá ṣe máa ṣe nípa kíná wa lè máa lọ déédéé. Then Alhaji Mustapha fi ẹnu kò wípé kí a mú ìpàdé wá sí ìpamọ́. àǹtí Sídí wọ́n dẹ̀ dìde wọ́n fún wa ní àdúrà ìpàdé. ẹ jókòó. ta ló ń jẹ́ Alhaji Mustapha. ẹni sùúrù téèyàn máa ń jà ẹ má máa gbé wá nù pàdé wọ́n dárúkọ Mustapha ń ṣe bí ìgbà tí ò gbé síìtì wà yìí ẹjọ́ ìròyìn ìpàdé tó kọ ọjà nìyẹn ká yìí. láńlọ́ọ̀dù Ọlọ́run jọ dá wọn tó pé àbí òpè. ẹ jọ̀ọ́ ká tó tẹ̀síwájú. ṣáṣáṣá. ẹ mọ̀ pé mi ò láìkí nǹkan tó bá ti jẹ́ àbòsí. mi ò dé kí n bá wọn tẹnu bọlẹ̀ sọ̀rọ̀ torí sàn báyìí láàrin ajé ni mú ní pẹ́ kọrọ. torí a lè fẹ́ yanjú ìyàwó dì kó má tún lè gbẹ́dì ẹ̀ o. ìdọ̀tí ìpọ̀ o ó pọ̀ àbùkù yìí pọ̀ káàkiri kí ló dé kí la gbé kí la jù. ẹni tá a ní kó darí wa ìṣe náà darí wa lọ sínú gbọgọgọgọ a fúnra o àwa náà dẹ̀ ń tẹ̀lé wọn gọgọgọgọ present alága ni alága tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá tiẹ̀ mọ lórí ẹ̀yin àtàwọn mọ̀lẹ́bí yín àbá ti sọ anything àmọ́ wọ́n lè mọ̀ tí yó ẹ ń fi àgbàlagbára yín ẹ fi ṣe lágbálágbálágbá káàkiri gbogbo àdúgbò ẹ wá mọ tí yó kẹm ẹ tún wọn sùn sínú gọ́tà kí ló dé kí ló ṣe yín gbogbo wa náà kó papọ̀. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ chairman nǹkan tán rí lọ́bẹ̀. ẹjọ́ torí Ọlọ́run gbogbo ní. torí èèyàn rówó kọ́ ní òní kó lọ́pọ̀lọ́. aláìní tìjú lálága wa yìí alága àṣẹyìn tán fi wíbẹ̀rù tì wálé lórí pé ẹ mọ tí yó wọn sọ pé kẹ má bójú wa jẹ́ ojú yín tó ti bàjẹ́ gan ẹ wọ́n sọ pé o ṣé Ọlọ́run ò bójú mi jẹ́ ẹ̀yin tẹ́ ti kọlà from beginning to the end ẹ rí wọn ò rí láìkẹ́ yín kan tó fi yín joyè ni. mo kí gbogbo pàdé agbára Ọlọ́run bá ẹni tó ti kọ́ nínú agbára àtúkọ̀ mi sí lánàá. ṣé àmọ́ yí pé ìpàdé yìí máa ń kú jù báyìí lọ àmọ́ lágbára Ọlọ́run a máa pààrọ̀ sẹ́kẹ́tìrì yìí tó bó ṣe ń kàwé bí ẹni tó ń jẹ àgbàdo kùkù àgbàdo lọ́ọ̀mí kàtìrì tiwẹ́ yìí. ẹ sà ṣé mo pé oníṣẹ́ tẹ kọ́ làárọ̀ ọjọ́ yìí. ẹ filẹ̀ bọ̀ ìgòhùndò ẹ wọ́n bí ẹ kì í gbé yín débẹ̀ o tó bá sí pé ẹ̀yin fáyín ẹ̀ lè frame tẹ́ bá lè frame ẹ mọ̀ wípé ìmúra tẹ́yìn fáyín tẹ́ mú wánú pàdé yìí bùbá kò bá ṣòkòtò tán láìṣẹ́ gbé àwo láìṣẹ́ gbé ògbóni ẹ rí lé abọ́lúbọ̀yè agolo ẹ rí lé
you no get house ṣe ẹ kí n fa nìyí ni ẹjọ́ tó ẹ jẹ́rí ọ̀rọ̀ pàdé tá à ń sọ̀rọ̀ nípa yìí ẹ wọ́n bí tí kinní kan bá jura wọn lọ ó máa yíyọ àwọn lọ ni o ṣé yẹ alága mi tẹ̀ ń wò yìí ọ̀gá tó ń fọmọ ní jíjẹ ṣàmà mi ní ṣàmà lálùbáríkà ṣàmà mi ní tó bá sọ yẹ pé sẹkẹtìrì àbí ṣẹṣà tó ń ka mílìtì ẹ̀yin lẹ dìbò yàn wọ́n èmi ò fọwọ́ sí ẹ pé gbogbo ìròyìn tó ń kà wọ́n kàn ká tábà ṣé ẹ mọ̀ pé ẹ̀yin fúnra fúnra yìí ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀ mú tírí yó tẹ̀mẹ́tẹ̀ fún ní fóònù àṣẹ pé ẹ lọ fún àwọn ọmọ tí ò tán àwọn ọmọ ní ṣe pé kọ́ lọ fún yín ní pọ́ṣì sí fóònù ó ṣojú mi ẹ sà ẹ jẹ́ kí n bí ìbéèrè kan àbíká ẹ̀yin jókòó síbi ẹ̀yin lé fún kọ́kọ́ ẹ̀yin lé fún kọ́kọ́ níwájú àwọ̀ tani àti tani níwájú àwọn tani ní ṣé wọ́n ní mi ni ṣẹ́yìn ò mọ tírí. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí ń bẹ ní ẹ̀ èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ ń bẹ náà tọ̀ tá ń bẹ náà rẹ̀ akọ́lé sàdúgbò ilé wa kanra wa inú wa lè má kanra wọn kí ẹni mo mu ṣé ẹ dákun ẹ̀dúró ṣé tí n bá mu tí yóò ṣe mo fẹ́ sùn síta ni ṣé mo mọ tí mo fi sùn ta ni mo wá gbó lọ́wọ́ rẹ̀ nú tí mo fi sùn síta. yàtọ̀ sówó ẹni sùúrù alága ẹjọ́ ní jọjọ ẹni káwá mọ̀ dáa nígbà táwa ṣe alága ṣe báyìí alága kò dáa bẹ́ẹ̀ wáyé wọ́n ti ga ṣàkẹ́ létí lọ o irọ́ wọ́n ti ga ṣàkẹ́ létí lọ o ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe mutí ẹ ń bojú àwọn èèyàn jẹ ẹ ń mutí ládùúgbò ó wá di pé ẹ lọ ń sùn sí gọ́tà ẹ lọ sùn kí ẹ mọ̀ wípé kò sí bí mọ́tò ṣe máa pàjá olóde ó máa pa orúkọ olóde mọ́ lára ni. gọ́tà tí mo sùn síta lónìí. gọ́tà ìjọba ni. gọ́tà nù wájú lé mi. ìwọ yóò ìjọba lórí anybody ò sì lè bá mi fà. àwọn tí wọ́n máa wò ó sí wọ́n máa ní alága àwọn lóṣù gọ́tà òun ní mọ́tò tó pàjá olóde ó ti porúkọ olóde mọ́ lára ní ajá olóde ló kú síbẹ̀ yẹn ajá olóde ló kú síbẹ̀ yẹn ẹ ń bojú àwọn èèyàn jẹ pé bọ́ yẹn sọ yìí. mi ò bojú anybody ló bojú ara ẹ̀ jẹ mo mu tí yó mo sùn sínú gọ́tà wájú ilé mi ni kò ká anybody. èmi ni mo ṣe chairman tó kó tó débẹ̀. iṣẹ́ ńgbà tẹ́yìn ṣe chairman iṣẹ́ mo bá yín dùn. alága èmi ò dúró bá mi dúró. pẹ́sẹ̀ alága ẹni sùúrù ṣẹ́wẹ́ ṣe wà yìí èèyàn sà lónìí. èmi ò ṣe sà. èèyàn sà lónìí ẹ̀ẹ́dẹ̀ mọ́re lágbára ọlọ́run ọba èèyàn bùsà lólówó ó tún bọ́ sí TikTok ó tún ṣépè fún aláìmoore ni ẹ má padà dọ̀bálẹ̀ ẹ má bọ́ kí jẹ́ èmi ò lè dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀ ní tíjọba bó mi ò lè dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ o mo mẹ́gbẹ́ mi o èèyàn mẹ́jọ sábà mọ̀ nǹkan tá a máa ṣe lélẹ̀ kí ọ̀rọ̀ yìí lè níyànjú àwọn èèyàn ti sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká tẹ̀ lọ́rọ̀ wọn èèyàn kan kí n já wa rí o. bọ́tà wà. kí ló dé ó wà bẹ́ẹ̀ nígbà tó sọ lórúkọ ni wọ́n tá wà ó kọ́lé síbi ó kọ́lé síbi àwọn èèyàn wọ́n máa kọ́lé méjì ẹlòmíì kọ́ ṣọ́ọ̀bù ẹlòmíì kọ́ kiri kan lálọ́ náà lẹ́fẹ̀ẹ́. fàwáàsì ọmọ rẹ̀ ńgbà tí mo gbọ́ èmi kó ìtọ́ ní adélábù tàpálárí. èmi ni mi bọ́ máa ń sọ̀rọ̀. adélábù tàpálárí ọ̀rọ̀ tán ẹ jọ ń tọ́lọ́ ní junction at this junction and power combine on me now ọ̀rọ̀ tí màmá yẹn sọ gbogbo èèyàn tó bá sì fẹ́ kí alága yìí kó wà ní orí ìjókòó yìí as power combine on me kó nawọ́ sókè. lẹ́sọ̀rọ̀ nìkan wà. mẹ́tàlá ló lọ wà á tún. ẹyọkan náà sì ni ẹ. gbogbo èèyàn tó bá fẹ́ pé wọn ò fi alága yìí lórí ìjókòó yìí mọ́ kọ́ nawọ́. ìrọ̀lẹ́ pa. ìwọ nawọ́. àbí wọn ló máa kọ́kọ́ jẹ sí àmàlù àdúgbò ni tó jẹ́ kí gbogbo lè gbádùn ó já kógun ó sì nínú àdúgbò. ìkànnì ẹ kí ni mo ṣe. ìwọ kí ni ìdí lọ́sẹ̀. ìwọ torí pé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ọ́. ọ̀rẹ́ tí ó bá dalẹ̀ kò ní dalẹ̀ ọ̀rẹ́ tí ó bá ti ń dalẹ̀ kò fẹ́ dalẹ̀ ni o irú ọ̀rẹ́ wo ni wọ́n. ìsọrú ọ̀rẹ́ tó jẹ́ sí ọ̀rẹ́ rẹ́rùn ni. ọ̀rẹ́ di wá ọ̀rẹ́ ta ti ṣe bọ̀ látàyè kiri ẹsẹ̀ kiri kan ṣe kan títí. ọ̀rẹ́ dápẹ́ èèyàn kan àbí. kí ló ṣe. èmi mú ọlọ́rẹ́ gidigidi mo fi nú tán o sì bá ọjà rẹ̀ bọ́. ìtọ́sẹ̀lẹ̀ ni o sọ. ìtọ́sẹ̀lẹ̀ ni kẹsàn. kí ló dé tó ọlọ́ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ayákìlá. lémi èmi kan. èmi ọmọ kó tí ń sa ayákìlá tó pàdé àpòpọ̀ kọ́ lọ sọ mí dẹ́lẹ́sìn. àwọn ọmọ ilé mi. irọ́ ọ̀dà owó bí kí bíìsì lè jọba ni mo fi ṣe gbogbo. kí bíìsì lè jọba ṣé wọ́n mọ̀ pé mi àtọ́ máa fẹ́ràn ara wa
tí mo wá fi wú ọ nìkan kò fi sí ó ti dá wà lẹ́yìn. tí mò ń sọ ní nígbà tó wá bá mi wọ́n ní kì í ṣe tí ó lè pààyàn tí èèyàn fi máa kú pé kí bíìsì lè rè ní o pé tẹ́lẹ̀ bá fi síbẹ̀ kó o nífẹ̀ẹ́ àwọn tífẹ̀ bá sì ti jọba láàrin ẹ̀yin méjèèjì ṣé wọn ò lè rọkọ̀ fún. ọ̀rẹ́ mo ti gbọ́ sọ wá mọ̀ pẹ̀tẹ́ fún mi pásá ti dá wà lálẹ́ ó ní mo fi lọ sùn sẹ́nu géètì mítìnì láńlọ́ọ̀dù mo ti bọ̀ ní sinmi wọ́n ti yọ mí. èmi náà bọ̀ mítìnì tẹ́lẹ̀. ọ̀ ń bọ̀ mítìnì sọ ọmọ yàgò tí wọ́n ṣe mítìnì mo dé mítìnì wọ́n ti yọ mí pé mi ṣe láì jámọ̀ nù wọ́n. wọ́n ní jámọ̀ nù àwọn kò lè má ṣẹ̀ sí. tábí gbọ́dọ̀ tí kálukú ń sọ tí wọ́n bọ́ fọ́nà kò tí ẹ̀ tó mi ta wáyé. ọ̀dà má bìrì mo fọ lóhùn bá fẹ́ sọ̀n gbọ́ kò sẹ́ni tí ó yọ ta ló ya wèrè tó máa lóhùn fẹ́. wọ́n ti já mi jẹ́ tẹ́ni èmi ò séjì ẹ̀yìn street o cda tí ń bẹ lọ́wọ́ mi o kémi kó lẹ̀ mo kàn bínú kò ní wọ́n ṣe bínú kò mọ̀ wá bá ọ̀ náà pé mo tẹ́ mi fẹ́ sọ fún ọ rẹ o èmi àti ẹ̀ ká má pàdé mo yàn. kí ló dé. tí bá ti ń bọ̀ báyìí máa yà fún mi. àmọ̀ ìjà o ti fi sọ mí dẹ lẹ́sìn mo já máa yà fúnra wa o ti gbọ́ the battle line has been drawn. ọ̀tá ìmọ̀ wo bí bó ti wà yìí fíríànù àti musa jọ. o ti fagbó. wọ́n sọ̀tà kú ni. ẹ sọ ti gba fáìlì. báńkà àti tìmì látijọ́ jẹ́ báyìí mú kan nu gbọ̀ǹkà kémi ò múnú gbọ̀ǹkà àti tìmì ló mú tìmì èmi ti mú gbọ̀ǹkà. bàbá tí mo ṣe bẹ́ẹ̀ má jà sí bẹ́ẹ̀ èèwọ̀n sáti gba fáìlì sí di ìlọ́wọ́ ẹ̀ gbogbo àwọn dọ́kúmẹ́ntì táwà ní. èèwọ̀n ni mi ṣe mọ́ báwo máa gbàwé àwọn. gbogbo ọ̀dàdà pàmò káwá ṣe wá sọ pé ọ̀rọ̀ tiẹ̀ wá dẹ́sù pé láàrin ara wa o a fẹ́ parí pé ká yanjú ẹ̀ jáde lè yanjú ẹ̀. ha gobi abulu ọ̀dà àjọ mi ha ọ̀dà àjọ mi máa sọ má bínú kíní náà ni. má bínú. ẹ mọ kàn mọ lẹ́yìn o kí kàn fi lẹ́yìn fi ṣe pé èèwọ̀ wọn kọ ọtí síyàn lọ torí ẹni tó bá ń kọ ọtí nǹkan burúkú máa ṣe bíkọ́sì ọtí ló máa múnú èèyàn dùn tí àbá tí wàá ń kọ ọtí lẹ̀ kò fẹ́ kínú ara ẹ̀ dùn. mo fẹ́ kínú ẹ̀ dùn ya má bínú ọmọ wa ìdí tí ó sì kò sẹ́nìbọ̀dì tó lè sọ pé wọ́n máa gbàṣẹ́ àmàlù lọ́wọ́ ẹ̀. wọ́n tẹ̀ tí kò wọ́n tẹ́ bí wọ́n kí ni bẹ́ẹ̀ nù oyè ọ̀hún. kí bẹ́ẹ̀ kò tẹ̀ sí ní ibi táwa yìí sẹ́ni tó ti wá wá kéré òkè ẹgbẹ́ ní òní gbà fún ọ̀dà má bínú ọ̀dà dàpọ̀ má bínú. tó o fẹ́ máa tírẹ́tì mi. o fẹ́ máa forí tírẹ́tì mi. kí ló nígbà wo náà wàá ṣe fìlà ní sí ṣé ká máa forí sí fa wàhálà kárí àná. àtijọ́ ni I no gree for anybody this year. o ti tán ní ìṣẹ̀fọ̀ I can't greet to anyone. nígbà táwọn forí tírẹ́tì ara wa tó sí fìlà. èmi ò fẹ́ gree for anybody. bóòlù sọmọ ẹbù. má lọ àgbélépọ̀tà ọmọ ní sì kúrò kò kí a máa lọ kú dànù gbogbo ẹni bá ti porí mi káwọn kú. ká sì fi gbẹrẹ gbàǹdì. agbẹrẹ gbàǹdì gbogbo ẹ náà àtàrí rè. kí ló ṣẹlẹ̀ ilé ibẹ̀ kọjá ń wájú mi sẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ká ní mo tiẹ̀ wá jáde náà èmi expect tẹ bá kọjá ń bí ó yẹ kẹ rò pé at least tí ẹ bá bá níta gò tẹ wọlé kẹ wá kí mi sí palace pé ṣáàmánu ẹ kó ojúmọ́ ẹ tún wá ń lọ náà ẹ rí mi nìyẹn ẹ ń lọ sí ẹ kọjá wájú tó ọba kẹ má kọ bá. kí ọba fún kẹmi kí ló ṣe ọ kí ló sọ bá kí ló ṣe mí. tí mo fẹ́ wá kí ẹ tó bá jẹ́ nǹkan tí ó kí lè mọ ohun tó ṣe tí mo fẹ́ wá kí ọ. nǹkan kan ò ní ìdá ti ṣe torí pé nǹkan kan ò ṣe mí ẹ tára lè koko náà lẹ́gbọ́n ẹ máa kí mi sílé pé kábíyèsí omi ìgbọ́dọ̀ kọjá wájú ta ọba ẹ tó bá fojú dọba ẹ mọ ìparẹ́ ẹ fẹ́ ká owó yín. kí ló ń jà wò. àwọn owó máa wó yín nìyẹn. àwọn owó kọ ìwà àwọn èmi lórí àwọn ò lè wú èmi sí àmọ́nù tó sì jẹ́ ò jẹ́ sórí àwọn community tó èmi I'm not a community ẹbẹ ní lórúkọ mi casual yìí mi ti community. níbo lẹ ń gbé. mo lè máa gbénu community. ẹ ti máa gbélé yín kó ládùúgbò. fún kiri ẹ̀yin lẹ́ta lẹ̀ fún mi ni ẹ̀yin lẹ́ ṣé nítorí ọ̀tẹ̀ tó ṣe tẹ̀ fi jẹ́ sí àmọ́nù náà nù. ọ̀tẹ̀ kọ́ kí wá. bó ṣe máa ń rí lójú ẹ̀yìn ọba ayé jẹ́ nìyẹn náà ayé làwa wà in the first one rò pé ṣé máa yí fún oògùn ìgboyè lọ́wọ́ wa ni mo wọ́n dàbí mi máa tẹ̀lé ọ̀kọlà pé èèyàn ọ̀kọlà máa ń tẹ̀lé wá ń lead mi. nítorí pọ̀kọlà karùn-ún. fine àwa ń tẹ̀lé ẹ náà ó wá ń kówó sílà ẹ̀ ń tọ́jú owó sílà ẹ̀ ń tọ́jú ilẹ̀ ayé ń fẹ́ ṣé bí láyé ń ṣe nígbà tẹ́lẹ̀ rèé ẹ ti jẹ́wọ́ náà community àwọn ò fẹ́ yín mọ́ ẹ kúrò ẹ wò tẹ́tí dé àdúgbò bẹ́ẹ̀ rí mi gọ́tà àti dáwọ́ gọ́tà tó bí ẹ̀ mẹ́rin ó lẹ̀ là ń kọ́. sẹ́mi ni kí n gbé jígà. ẹ tẹ́ ẹ bá gbé jígà owó tẹ ẹ gbà pé ẹ fẹ́ fi da gọ́tà nǹkan ìbò ló wà. èló lowó tó ń halẹ̀ báyìí ní ìsìn
sọ́dà nígbà owó yẹn sọ àwa mi ló wà sáà ṣe géètì sáà ṣe géètì abẹ́mi làwọn àbókítà ọ̀gbẹ̀gbọ́nà láwọn tá a kó bá bòkítà rà bòkítà rí jíjà. ẹ̀bẹ̀ bí o máa ní ìdílé. èmi wàláì. mi ní nídìí ẹ̀ láyé. you will need me. fún kíni. lẹ́nu tí mo wọlé ń sìn àti ṣíwèé gbogbo àwọn òṣìṣẹ́ ẹ̀ṣẹ̀ nígbà tó wà lórí oyè àṣírí ti tú ẹ ti kówó jẹ owó òpónà kankan ẹgbẹ́ owó òpónà 27 lọ community ẹ̀rà 1919 tẹ̀rà ní wọn lọ́ba yín mọ márùn-ún bẹ̀ mí kan ní ológun tó ẹgbẹ́ fún bá yín mọ òpónà èyí tó jò tó wọ́ méjì ń gbà yín gbogbo ẹ̀ yóò kọ́ ẹ máa first panel ẹ máa first panel. torí ẹ̀kẹ́ lè rí dì mí lọ fi torí ẹ̀ jọlẹ̀. ẹ mọ máa ń kọ báyìí tí wọ́n fẹ́ prototype kọ báyìí tó wá ṣe gbà tó òun fẹ́ kú báyẹn tó dákú lọ tí yín máa jù bẹ́ẹ̀ lọ tẹ bá fẹ́ ẹ máa làágùn báyìí lóye sí báyìí. ọ̀nà àgbà tí màá fèsì panel mi lè fèsì panel. ẹ ní fèsì panel. ṣé wàá ló máa mi ti panel. èmi lálága. ìwà ló máa jẹ́ kí n fèsì panel. ìlú fẹ́mi ló yẹ wọn èmi rè. ìwọ ṣé bó tún jọ yọ. bẹ́ẹ̀ni. mo fẹ́ wo bó ṣe fẹ́ lò. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ok n tẹ́tì mi. èmi tẹ́tì èmi kàn sọ tèmi. ṣé bó tún jọ yẹ kò sí wàhálà ọlọ́pàá. gbogbo ẹ̀ẹ́dẹ̀ kò sẹ́yìn onídọ̀tí tẹ́ẹ̀bà ṣe onídọ̀tí kìlà tẹ́ máa dé sọ iṣẹ́ ẹ̀kẹ́jì sílẹ̀ onídọ̀tí oní kí ni èjì lè máa yìí ó ti wọ́ báyìí ó ti ṣayé jẹ gbogbo wà lábúrò ọ̀nà bẹ́ẹ̀ ní orí bẹ́ẹ̀ wà. ọlọ́ṣàdúrà ilé ayé táwọn ọkùnrin wáyé a gbọ́dọ̀ máa dira torí pé ojú ogun láyé kọ́pàkọ́pà. ọkọ̀ ìyá alágbó ọlọ ẹ fún mi rẹ́gúlà ṣé rẹ́gúlà yẹn nìyẹn ẹgbẹ́ mi mí sálẹ̀ mọ́. ọlọ́wọ́ bí mi long time mọ́. àṣàbí alágbó kàkà àṣàbí alágbó kàkà àṣàbí. ó ṣàkọ mi wọn náà wọn ṣe. àṣẹ. rẹ́gúlà yẹn fi alẹ́ sí o alẹ́ gidi àtàfàkù. bó ṣe ń lo ògo mi inú mi dùn sí ṣá máa lo ògo mi lọ. ní ìlú òun tó ọkọ̀ tó gbẹ̀yìn kan bí ilé dá lò ó. ẹlẹ́mìí méje nìyẹn. bí ọba dé ọ̀dọ̀ àṣàbí alágbó tó tún complain pé ẹ̀yin ló ń kíní òun kò gbéra àìmọye ọkùnrin jẹ́ pé a máa parí pé ó dọ̀bù mú ní island ó dọ̀bù mú ní Tọ̀mílà bridge ó dọ̀bù bọ́lá bílégbà kò mọ tó ń ṣe ni kí ọmọ àkàwé pà lórí bẹ́ẹ̀dì olófò lọkùnrin yẹn. èmi ò ń tà èmi mò ń gbówó báwa orí mi ló ṣàgbọ̀ ẹ̀ adọ́kọ̀ọ́ owó ọkọ mi ló ń tà. bó ṣe ń lo ògo mi ṣá máa lò lọ kọfà láìṣe lẹ́dẹ̀ aládẹ̀mùdẹ̀mù. ní kí ló mú yín lọ́wọ́ ẹ bù fún wọn. tani. ọkọ mo fẹ́ mo tún gba sọfẹ́níà. ṣẹ́kù ó sì jẹ́ wá lówó. èwo ló fún wa rí náà tẹ́lẹ̀ nígbà ó bá mu tí àwọn ó fa sìgá àwọn ẹjọ́ tí kinní bá gbéra sáwọn náà lọ máa fi lọ dàálẹ̀. wọ́n máa lọ sílé ọmọ kọ̀m fọwọ́ pa mí kó máa lọ. gbà wá ní kọ́kúkú wéyàn kan kó bá wọn lògbó wọn gbà tí ó wù ló fún ẹ. babaláwo bá mi ṣe kọ́ọ̀bù kan fún mọ́ ni. ṣé ọ̀rẹ́ mi. ṣẹ́kù má ṣe gbà lórúkọ burúkú o lọ wáṣẹ́ o wọ́n ṣe bíríkìlà o lọ́ máa lọ ṣe lébọ̀ o mo ti gbọ́ kọ́pà àmì ẹ̀rí yìí. wọ́n ní ọ fún yín àwọn wo lọ́rẹ́ yín ẹ̀yin kàwé ni ṣẹ́kù káfí máa jọ̀rẹ́ yín. ẹgbà kẹtù dà sórí ẹ tó máa pọtọ lẹ́nu bí oníwàrápá. ẹnu ẹlẹ́wà yẹn. ìyá wa kò bébì tó bá di ìrọ̀lẹ́ àwọn tí yóò fún wa ní tàpọ̀ àgbo wọ́n fẹ́ wá kọ́kọ́ mi ìwà torí pé a fẹ́ fi àgbo mi irú àgbo mu ibà yìí ó ti tán a máa ní láti gáàdì mi. kò sí wàhálà gbogbo ẹ̀ náà la máa ṣe ní àkàdé ní kí àtìláwí wa gan kọ́ bá wa lọ ra bí àwà. ẹ̀pọ̀ wa ni. ìyẹn ṣe máa mẹ́ran fọlọ́ngbò olóṣèlú náà máa wà lórí ìgboro káàkiri láàárọ̀ wọ́n bá tẹ̀ fi ṣépè ṣé ó yẹ kẹ́ gbọ́dọ̀ pè. kí ni ṣé wọn náà fẹ́ mọ ni àbí òun làbọ̀rọ̀ súnmọ́ kíkẹ́kíkẹ́kí. ṣé mi ibẹ̀ lèmi ń gbé ibẹ̀ ni mo ń sùn àjọsùn àjọ ń jí mi èmi ni pòdúsà kódà tí a bá fọ́ ọkọ mi báyìí òun ò lè máa gbóhùn mo ti wà òkè thank you kọpa thank you kọpa. ayọ̀ àwọn náwó kan. èmi ò mú mi mi jẹun àgàgà tó tẹ̀ fi dẹ́rù ọjọ́ ìní mi ò mú mi mi jẹun. ohun tó bá ń dùn ní báyìí ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀. ìbọ̀bọ̀ yá ẹ má bínú ìbọ̀bọ̀ yá ẹ ṣàkíyèsí
àwọn ọmọbìnrin gíga kan báyìí tí wọ́n sábà ṣe lọ́dọ̀ àti kan kúkúrú tó ní ìjẹ́ báyìí. Lára àwọn kọ́sítọ́mà yìí ni. Ọmọ ọkọ̀ àbí èèyàn mélòó lẹ́yìn ọmọ tó wọ báńkì lójúmọ́. Ṣùgbọ́n ẹ bá ṣàkíyèsí mímí náà. Fàmílì àtẹ̀bí kọlífà fake ẹ̀. Ẹ máa ń sọ pé ẹ mọ̀ mí ni. Ládùúgbò yìí ìkọ́lé rárá mo sì kọ́lé mẹ́rin. Ọlọ́run máa pa mí. Mo sì kọ́lé mẹ́rin sádùúgbò yìí. Ẹ tí ò bá mọ̀ àwa ládùúgbò yìí ọmọ èèyàn wọn nù. Mo kọjá bí ìgbà mi, màá tún gbó tí èyí ti kọjá lọ sọ́nà òkè o. Rírí gbígbà náà, ẹ kò sí wọn, ètò padà lọ tàlẹ̀, ètò rí kọjá tù kí. Èmi ni mo máa ń rán ọwọ́ àbí. Máa ń kọ́ ọmọ fún wọn lówó pé ẹ wá ṣe òun. Tí bá ti rí pé dájọ́ kù báyìí, tí a mọ̀ pé tó bìnrin bá lẹ̀ space, wọ́n mọ̀ tẹ fóònù, wọ́n máa serious pẹ̀lú fóònù. Báwo ni tí bá ti wá tí mo ti rí pé lẹ̀ space pẹ́rẹ́ báyìí, nígbà tó lọ bá àwọn òbí olówó ni. Àwọn tí mo fún owó tí wọ́n wá ń ṣe lọ́dọ̀ yìí, kì í ṣe pé mo mọ̀ wọ́n ní náà tààrà. Èmi ọ̀fẹ́ kó mọ́ mọ́ yín ni, mi ẹ̀fẹ́ kó mọ́ mọ́ yín rárá. Àgàgà láti gba gbogbo tí mo ti quotation gbogbo ilé tí mo kọ́ tí mo kó wọlé wa. Ara mi máa ń gbé gàlìgàlì tó wá tù àná. Ara mi ò rí lélẹ̀ tó wá tù àná. Adé ẹ má jẹ́ kọ́ ọmọbìnrin yìí nísìnyí. Ẹ má wá sí irun lọ́dọ̀ rẹ̀ kẹ́ máa kó wọ́n fún. Ẹ máa tó wá sí pàpàbàrì fún yín. Àwọn méjì máa wá bí ìlọ́la. Wọ́n ti sẹ́ ọ́ dẹ̀ sí irun wọn ni o. Ẹ máa wọn wíní tí àwọn obìnrin máa ti rìn. Wọ́n ní kó fa kọ́kọ́ gẹ wọn. Ṣé rí gbogbo atótó nù ọ̀rọ̀ tí wọ́n sọ? Ṣé àwọn pé téèyàn bá fẹ́ mọ̀ rẹ̀ kankan náà lè yóò fún wọn? Èèyàn kan lè sáré mọ̀ rẹ̀ èèyàn kéèyàn kan já mọ̀ rẹ̀ lójú. Kì í ṣe nǹkan tó dà. Tábà bí mo wọlé dáhùn pé máa bí lọ́dún àwọn mélòó ni wọ́n tó ti lọ. Wọ́n fẹ́ fi fa àgbẹ̀. Mo fẹ́ tó lọ mẹ́ta o. Ẹ̀yin tó mọ́ bá yẹn rẹ̀ ni. Adétúlù mú. Èmi ń sàgẹ̀sì ìgbà mí ẹgbẹ́ bí ìdí ọkọ̀ síta ẹgbẹ́ máa kọ́ síta. Ẹ̀ẹ́dà rẹ̀ ẹ bá ti tọ́jú mọ́lẹ̀ bẹ́ẹ̀ ti tẹ̀ o. Ẹgbẹ́ bí lèmi máa ń dábàá rí. Ìgbà mi tẹ́ bá lọ lé ìlú máa ní kọ̀ọ̀kì. Ṣé ẹni gbogbo tí mo fẹ́ máa sọ̀rọ̀ mi? Ẹ̀ẹ́dẹ̀ wà. Ọlọ́run sì lè bẹ̀ wá yín jẹ́. Béèyàn bá ṣiṣẹ́ wọn bàbá yìí tó fi kó wọn bá owó jọ. Béèyàn wá irú ọmọbìnrin tí ń gbìyànjú báyìí tí ó ṣèrà nù. Béèyàn fowó pẹ̀lú ẹ̀. Wọ́n fẹ́ fi owó bá dé ayé yín jẹ́. Sọ́ọ̀ mi, wọ́n fẹ́ ká máa fẹ́. Lágbo yìí, lọ́lẹ̀ láti ìsàlẹ̀, ẹ̀gbọ́n sọ pé kèlè tí olówó ẹ̀yọ̀. Olówó ẹ̀yọ̀. Mo ṣàwọ̀ náà pé ẹ̀rọ àwọn èèyàn wá sí ibi kọ́ wá ṣe irun kọ́ wá ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀lú ẹ̀ ń bá àkọ́kọ́ bọ̀ ní ọmọ tí ìbéèrè bàbá àwọn ẹ̀rọ wá wá sí ìgbà yìí báwọn ìbẹ̀sùn káàkiri ìlú wọn. Mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní mi fi tara mọ̀ wọ́n. Èmi tó máa mú wọn lára tó yẹ kó kó bí 10,000 fún yàtọ̀. Mo tún lè kó 15,000 fún yàtọ̀. Ẹ má lọ sí ilé ìyá àdìrẹ́sì àyàwó kẹ wá pèpè. Ẹ lọ bẹ bí ìdìbò rán yín sí. Mo sì ní tájẹ̀tì tẹ́ fi lọ bẹ̀. Ẹ ṣerun, kódà kan jẹ́ pẹ̀sẹ̀ ṣerun. Ẹ tù kẹ kówó fún mi kó ṣerun fún ẹ. Ó fi ń fa ojú yín mọ́ra ni o. Gbogbo orí tẹ́lẹ̀ ìṣèlú tẹ́lẹ̀ rán kọ́sọ́mà wá sí ṣọ́ọ̀bù. Ṣé ẹ lórí ọkọ? Báwo lè ṣe máa rí báyìí tẹ̀ máa lẹ́wọ̀ ọkọ? Ọlọ́mọ máa jẹ́ aṣọ orí burúkú. Ọkùnrin máa ti pọ̀ ju obìnrin lọ báyìí. Àbómi máa ti pọ̀ ju ọkùnrin lọ. Ayé máa ti ẹ máa mọ tẹ́lẹ̀ sí. Wọ́n ní mi ò bọ ọkọ̀ kí ló ní? Ṣé mo rẹ ní bábà lórí mi pé mo wọ́pọ̀? Padà. Ṣé rí relationship of love nígbà mi ẹni sùúrù ṣe rí relationship of love èmi náà sálábùkù yẹn wọn láwọn tẹnanti wọn nírú yín létí gbogbo sílẹ̀ tí wọ́n sanwó lè fún mi lábẹ́ ọjọ́ fún ọ̀rọ̀ mo kọ́ pé fún ìgbà mo kọ́ ṣẹ́pọ̀ kejì gbogbo ẹni mo ní o
Ṣẹ́ni tá a bá fẹ́ fi ọ̀rọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé yẹn kì í sojú bọ̀rọ̀ náà lọ fi lọ́mọ lọ́wọ́ sọ̀rọ̀ mi yẹn ṣé ẹ bìlíf pé mo lè fún yín lẹ̀. Ẹ bá tó láì máa fọ ìṣirò. Ẹ máa fọ ìṣirò. Ìfẹ́ gbígbóná lè máa lò. Ìfẹ́ orí ìgbẹ́ kí nìkan. Ṣé ẹ bìlíf pé mo lè fún yín lẹ̀. Ṣé ẹ rí ilé tí mo kọ́ tí mo gbé gangan parí ẹ̀yìn mo ti káwọn ilé tí mo ti parí o tí mo ti parí táwọn èèyàn tó kó bẹ ọ ilé tí mo gbé gangan tí mo kọ́ fúnra mi á fún mi ní ìparí ẹ̀yìn ibi ilẹ̀ kékeré kan yíyọ téèyàn náà lè fi lọ yàrá sí ẹni bẹ́ẹ̀ gbogbo mi lè fún mi. ilẹ̀ máa máa appreciate mi. Ṣùgbọ́n mo láyọ̀ fún yín pé ṣẹ́rí láti junction tó wà sálẹ̀ dé ibi kọ́nà tá a fẹ́ fi já sí òkè ọ̀hún. Ẹ bá rìn ẹ lè máa rìn rè. Ẹ bọ́ta nínú ṣọ́ọ̀bù mi jàre. Tó o bá rìn o lè máa rìn rè o. Ẹ lọ ẹ lọ kọ́sà. Ọ̀dà ọ̀yà. Ṣé bẹ́ẹ̀ mi mọ̀ pọ́n ní tẹ́lẹ̀? Fà ní. Mo ti gbọ́. Ọ̀rẹ́ wa. Ẹ ṣe ara ló ń ta ìgbéyàwó bàbá mi. Kí ló ń ṣe kí? Mo fẹ́ dẹ́kun tó bá lọ ẹ bọ́sítà jàre. Kémi bọ́sítà. Ẹ bọ́sítà. Kémi bọ́sítà. Kò sí wàhálà. Ṣé bọ́ọ̀ ní ìyàwó èèyàn tó ti wá mi? Ẹ tẹ́lẹ̀ wà ní sọ̀rọ̀ bá mú Bàbá balẹ̀. ti bí ẹja, ọba mi fa mi. Ara ìdúgbò ẹ wà mí lọ ni. Ọkọ mi olówó orí mi, ọkọ ṣàbí alágbò, olówó orí mi kọ̀nẹ́ẹ̀tì. Ọlọ́run kò ní dẹ̀ lánàá. Sórí àwọn tó máa bá wa gbé tàkùn wa látòkò yẹn. Wọ́n bá ní ìgbà táwọn ń bọ̀ wọ̀ wọ́n pe nọ́mbà wa títí tí o, àwọn ògbé kọlù o, ọ̀dọ̀ ẹnì kò lọ o. Mo ní ṣé wọ́n wá dé ṣọ́ọ̀bù ẹ̀ bá wa ni? Àwọn jẹ́ pé ó súnmọ́ òpó náà la fi máa ń bá ṣe. Àwa la máa pẹ́ sùn, àwa la tún máa kọ́kọ́ jí. Kí lẹ wá ń sọ? Wọ́n bá láwọn ò mọ. Báwọn kan ṣá, wọ́n láwọn ti jà fún Ìyábọ́lá Alágbò. Ìyábọ́lá Alágbò. Bẹ́ẹ̀ni. Wọ́n ní àkókò mi lè fẹ́ dà láàmú yìí. Ẹ jẹ́ wọn pé mi lẹ́nìkan àfọkọ mi. Òun nìkan nígbàkejì mi, òun ló ń ràn mí lọ́wọ́. Nígbà tí a bá lọ jà síbi, òun ló máa fẹ́ lọ bẹ̀. Bàtà, máa ṣàbẹ̀ ọkọ mi, má bẹ̀rù. Bá mi lọ sọ́dọ̀ Ìyábọ́lá Alágbò. Kó lọ gbé tàkùn wa wá. Wọ́n kọ orúkọ wa sí Àṣàbí Alágbò. Tọkọ wa bí àpò bíi mélòó. Bíi méjì àtààbọ̀. Kò yẹ kí àbọ̀ yẹn náà wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Àwọn àgùnmọ̀ tá a máa dájú. Kèrè bá mi lọ. Òkèrè máa lọ máa dé ní kíákíá. O bébì. Bébì sweet. 60 baby. Tí bá ti kò ní ibẹ̀, máa lọ sábà tí o. Máa lọ bá àwọn ẹlẹ́ran alápàtà. Gbogbo tí inú ẹran tàbí ṣe assorted àti àwọn ẹran tàbí ṣe yíyí àti pọ̀nmọ́. Bá tí wàá lọ ọ̀dọ̀ oní tí kò, máa lọ gbá tí n kò. Máa ṣàgbà gbogbo ẹ̀wà. Ọkọ mi, ẹrù yẹn ti máa fẹ́ pọ̀ jù fún ẹrù pọ̀. Má lọ má ṣe bẹ́ẹ̀. Ẹrù yẹn ti máa fẹ́ pọ̀ jù fún ọmọ kan. Ọkọ gbé tàkùn wálé tó bá ti dé wà wá padà. Ọkọ mi. O kò jẹ́ kí n ṣiṣẹ́. Olówó orí mi ti mú. Ẹ jẹ́ má bínú ẹ pẹ̀lẹ́. Ẹ tó má ṣì ló wà. Olówó orí mi tí mò ń bá. Bẹ́ẹ̀ ni tètè lọ. Olójú tì wọ́n lọ. Wọ́n ṣe wá. Ọkọ náà lè ránṣẹ́. Ọkọ yín náà lè ń tì bí wíwá ìròyìn. Àbí sùúrù. Kí lẹ fẹ́ mi? Fọ́dẹ̀ àpárá lọ́dọ̀ wa lélẹ̀. Bá ṣe dénú ìlú ìgbà ẹ̀wọ̀n wọn la dé sí. Wọ́n tọ́jú wa gan-an. Èèyàn ni wọ́n o. Ẹ máa ṣe. Bá ṣe dé sí ìlú báyìí, ọwọ́ la dé sí. Dókò. Ẹ wo bàbá, ẹ kú gbogbo ẹ̀, ẹ kú tọ́jú àwọn kọ́pà. Ọwọ́ tọ́jú yìí jọ lára wọn. Àjọ tọ́jú ara wa. Tẹ́mi bá tọ́jú wọn dé, àwọn náà tọ́jú. Èmi àwọn náà tún mọ̀ bí. Èmi àmọ̀ pé ní ìgbádùn kan tún bẹ̀ mí báyìí. Àwọn náà gbé mi wá mi. Bá tọ́jú wọn lé wọn tọ́jú mi. Àṣàbí Alágbò ni. Èmi àtọkọ mi lájọ lò wò. Bẹ́ẹ̀ mo ẹ máa gbádùn ẹ má ṣe yẹn. Lẹ́yìn náà ń dá mi gíláàsì. Àwọn ibi ẹnjẹ ayé o ká máa pa ẹ̀rọ. Kí lè fẹ́ mọ̀? Àwọn rẹ́gúlà yẹn kọ́ kí àwọn yẹn kọ́kọ́ tẹ̀lé sí. Ó ní àfàtọ̀ kan tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe. Tẹ́ ẹ bá gbèrú ra. Tí ẹ bá gbèrú ra. Ṣé kí n bù wá? Ó lálẹ́ ná. Ó láfàtọ̀ ná. Ó wá. Sẹ́yìn náà fẹ́ gbèrú rẹ̀. Èmi
àgbọn tí olóbìnrin ti ń tọrọ ọmọ ńgbà ń bá mú àmàtọ̀ ń bo ní ìdàtọ̀ ọ̀hún. bàbá ẹ má ṣe ìyọnu àwọn yẹn má gbé sí àwọn ilé ìfowópamọ́ àwọn ayẹkọ̀ọ́ àwọn ayẹyẹ ti jẹ́rí ẹ ti jáde lórí òfurufú rí má lọ fọ ẹsẹ̀ lórí òfurufú. ẹ wo mo fẹ́ bí nǹkan aláta. bàbá máa ń láìkì nǹkan aláta dáadáa bí ẹja ẹ ní bí point and key. ẹja àrọ wà ní ilé wa fẹ́ pẹ́ anígbìn wẹ́wẹ́ anígbìn ńláńlá ìgbín aláta àti ìfọ̀ kó ti dá ṣákáṣáká. ẹ máa ń jẹ ìgbà bàjẹ́ ṣé láńlá ni aláwẹ́ ni àbí kéékèèké. mo máa ń jẹ ìgbín kódà mo ń jẹ ìlákọ̀ kódà mo tún fẹ́ràn àwọn ìgbín ìlákọ̀ ilé tó ti gbó mi báwọn gbé kéékèèké ìgbín tí wọ́n kà mọ́yàn lọ pé ṣé wọ́n ló ń jẹ léyìí tẹ́mi ò ní bẹ́ẹ̀ ni wọ́n máa ń jẹ. bàbá ẹ mọ̀ pé ẹ sọ fún mi pé ẹ máa ń láìkì bí ejò ẹja lọ fún ejò bẹ́ẹ̀ ẹ fún mi lẹ́jọ́. ẹ máa ń jẹ ejò. máa ń jẹ ejò. ẹ súnmọ́ làbákẹ́rẹ́ ejò nìyẹn o. adé àǹtí adé. ó ti tán. wọ́n mi máa ń jẹ kọ́kọ́ dà mo lè jẹ alligator. nǹkan ní omi ẹ súnmọ́ nǹkan ní omi náà. bàjẹ́. ṣọmọ mi ní àbí báwo. mi ì sọ mú mi àmọ́ mo ti wà yìí tí n bá kàn fẹ̀gbẹ́lélẹ̀ ẹ̀ báyìí ń bara mi nù mí ní màá wẹ̀ mo lè wẹ òkun já màá wẹ kí ló dé láì ṣe sí bàbá mi kí ló ṣẹlẹ̀. àbọ̀ mo mi lẹ̀ ń fẹ́ ni. àmọ́ wọn sọ fún wa. ẹ gbà rí sáṣìlè rẹ. ẹ wò. lẹ́yìn àti àìfọ́ ọmọ mi yóò bẹ gbẹ́ kú. ẹ tẹ̀gbẹ́ yẹn wá kí bàbá kọ́kọ́ fi pẹ̀ láàṣì. ẹ jẹ́ kọ́kọ́ fún yín lápá kan yẹn. ó lè mú kíní wá kí n máa fi ìpín panu lọ géjò tó rẹ̀ nìyẹn. ẹ jẹ ayé ẹ̀yàn ọmọ yìí. bàbá tẹ bá wọn ti aṣọ fún nígbà wọn pé kìsì lè rí kàṣàkàṣà ṣe èmi lẹ́lẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jọ lórí. ẹni kò dùn máa kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ wàhálà là ń lọ ẹ ò gbà tú lásì wàhálà là ń lọ ẹ ò rọ́gbọ́n dá sí wàhálà là ń lọ ó dé egungun ẹja sí wọn lọ́rùn wọn rọ́gbọ́n dá sí kò ṣe pa kò ṣe náà lókun bọ́rọ̀bọ́rọ̀ lè yá aláṣejù tí ń la tẹ̀ fọ́kún náà àṣejù ní bàbá ṣe tẹ́ ẹwà ló máa kọ́kọ́ kọ́lé nìyí àbí wọn ló máa kọ́kọ́ jẹ sí àmàlù àdúgbò ni tó jẹ́ kí gbogbo lè gbádùn ó jẹ́ kógun ó sinmi nínú àdúgbò àṣejù ní bàbá ṣe tẹ́ àṣejù ní bàbá ṣe tẹ́ ìwà tán bí. ẹ̀yà mọ̀rún kí ló ń lọ máa ṣe lẹ́fún ẹ̀dá láti kí òǹdè òkú fún ní ìlú àwọn kọ́pà tó gbé ní ẹ̀bẹ̀dì yẹn ọmọ ẹ̀bẹ̀dì náà wá sí náà fi dájú yẹn aláwàdà àti gbígi làwọn bọ́ ìsìn yẹn wọ́n ti gbọ́ ọmọ yẹn wọ́n ti wà ní wọ́n fẹ́ lọ pa ní bó ṣe ń lọ yẹn ọmọ ọgbọ́n rárá àwa ọ̀yà kò ní bàjẹ́ ọ̀rẹ́ mi. Do you know the funniest aspect of it? Ibi táwa yẹn, òun ṣe òun understand. So I was like, kí ló ń ṣẹlẹ̀? Because mo understand. wá jẹ́ kó yé mi tó bá ti láì pé wọ́n á bẹ̀rẹ̀ sí ọ̀nà ìjà ayé ọlọ́ba bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ ńláńlá wà lẹ̀ o kọ́pà làwà wa ló ń lọ́wọ́ àṣẹgbáláwí tó débẹ̀ jẹ́ kó mọ̀ kọ́pà làwà tó ti rántí ọmọ wa landlord we have money o ẹ máa bà á jẹ́ fún ọlọ́pọ̀lọpọ̀ jẹ́ kó mọ̀ kò sí táyà jẹ́ kó mọ̀. túmọ̀ farabalẹ̀ oríire ni náà ṣe fẹ́ máa panic ọmọ bíbí nǹkan ní nǹkan dáadáa lọmọ bíbí náà ṣe fẹ́ máa panic náà kí ló ṣe é calm down This call for celebration, isn't it? yóò ká lọ padà ká lọ máa gbádùn ẹ̀.
máa gbà á. Ó máa gbà á. Kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mi. Ilé ó máa jẹ́ òun bóyá ó kì. Jẹ́ òun. Máa jẹ́ pé bàbá náà lọ mọ̀ báyìí sí bẹ́ǹdì. A máa wá rí bàbá náà lọ pásánálì. A máa gbọ́ tiwa. Ayé mi tẹ̀ fẹ́ wò bóyá ó kì. Ẹ jẹ́ ká padà sí fàájì. Ọkùnrin làǹtìlanti. Bóyá ajá àná jẹ́ máa wò. Ọmọ bá kí ló ń ṣe? Má máa gbọ́ ẹ láàyè náà. Ó kàwé náà. Kí ló máa lọ jábọ́ fọmọ yẹn pé kí ṣe òun ló fún lóyún ni? Alẹ́gò ni, wọ́n ṣe ní kò mọ̀ kankan. Kí ló fẹ́ yẹ bẹ́ẹ̀ sọ? Wá kó tó máa ṣẹlẹ̀ gbé báyìí sí báyìí, ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní ọ̀ṣọ́. Tó bá ṣe máa tètè máa mú fà, máa wá. Nínú àsìkò tó gbà tí bàbá ń parí, a ti parí gbogbo sáàbìsì wa ní kí wọ́n ti kú. Wọ́n láti pé iṣẹ́ tí wọ́n ń jẹ lóṣù ti fẹ́ lọ. So now, bá ṣe máa mú fà, bá ṣe máa wá. Jára ẹ̀. Ókè, ó sọ pé iṣẹ́ tèmi ń jẹ, ṣé wọn náà jẹ iṣẹ́ alágbó rẹ̀ kí ló ń Fìyẹn lè bá ṣe? ṣe máa mú fà, bá ṣe máa plan báyìí. Fìyẹn lẹ̀ sẹ́, ó kì í ṣàṣì, ó kàwé, fìyẹn lẹ̀. Nígbà tó wá fẹ́ gbé àgbà báyìí tó wáyé pé tó bá lọ wò ní ẹ̀kọ́ ṣùgbọ́n tó fi ṣe láti fún wọn jà àgbà báyìí. Sí wàhálà. Ṣé tó máa gbọ́dọ̀ pọ̀ kí lè máa dùn? Ṣẹ́kù, ṣé lóòótọ́ ilé ìtura yìí ìyàwó mi wà? Ibẹ̀ ló wà, ibi ìbà ìgangan ló wà. Tó fojú rí wọn lóòótọ́. Mo fojú rí wọn. Tó bá ti mílẹ̀ tán, ó ti fọ́ ẹgbẹ́ kò sí. Tí ìbà mi kọ́pà, tí ìbà bí gbèsùlà. Màá bẹ́ẹ̀ mú tán ẹ̀ gan. Rírọ̀, má dàgbọ́ ló kú kọ́pà. Ọ̀rẹ́ mi ní. Ọ̀làṣàbí, àṣàbí alágbó. Ọwọ́ mi gan ló dé sí gbogbo ẹ̀. Fún mi ìṣẹ́jú mẹ́ta péré. Ṣẹ́kù, bẹ̀rẹ̀ rọ̀. Bá! Kọ́pà! Yẹ́yẹ́yẹ́yẹ́! Kọ́pà! Olówó orí mi. Kọ́pà mò ń bọ̀. Olówó orí mi. Bí ló wá ṣe bí? Àṣàbí alágbó. Olówó orí mi. Ṣé bí wà bí tí ẹni ṣèpàdé ẹgbẹ́ alágbó ni? Kọ́fà! Kọ́fà! Olówó orí mi ní sùúrù. Nígbà tí mo kúrò níbi ìpàdé, wọ́n ò kó oúnjẹ ilé sú mi jẹ pé kí n jẹ oúnjẹ ìta wò. Ni mo wá fi lọ kọ́pà lọ fi gbé mi wá bí mo wá jẹun ni. Tó bá jẹun. Ìwà àti kọ́fà. Irọ́ ó kò wá fóúnjẹ aládùn wọ̀n mi ni. Oúnjẹ tí yóò ṣàlájú mọ̀. Ọmọ kó ṣojoojúmọ́. Ṣẹ́kù, kí ló sọ fún mi tó wá pè? Ọmọkọ́wọ́ mi ló dé sí ṣá. Ó mọ̀. Kí ló dé sọ́wọ́ Báwo yín? rí? Ibi ni àdúrà mi jẹ́. Orí yín fẹ́ Mo lè sọ fún ẹ, ó ṣáà ti rí. Táyé yín fẹ́ Láti bàjẹ́. confirm ẹ̀. Ṣó ló ṣì ní yín ni? Ṣẹ́kù. Orí bú ló ṣẹ́kù sáyé ọ̀gbẹ́ni, má bàa ṣe mọ́. Ṣé ṣẹ́kù? Orí bú ló ṣẹ́kù sí. Ọgbẹ́ ẹ̀ tó dé sọ́wọ́ àbámọ̀ ni. Olówó orí mi má jẹ́ kó dà ní wa. Kọ́fà. Ilé àtọ̀ mi ò ní dá. Àṣẹ. Má jẹ́ kó dà ní wa. Lóòótọ́ mi ṣe lápá ìwọ Olówó orí mi olùkọ́ má mi. rárò kan. Olówó orí mi tó bá ní kó máa sọ̀rọ̀ àrò kan ló máa jáde. Olówó orí mi gbóhùn ẹlẹ́dàá mi, ọkùnrin mi ò rí rí. Jòkó. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀ ẹja fún ẹ̀. Gbóhùn ẹ̀. Olówó orí mi, owó mi ò yàtọ̀. Ẹ fẹsẹ̀ kò balẹ̀ lóòótọ́. Olórí ibú ni wọ́n. Olórí ibú ni wọ́n. Wọ́n fẹ́ lé ẹ lé ni, wọ́n fẹ́ gbà ṣe ẹ ṣe ni. Ọlọ́kùnrin jẹ́. Olórí mi má jẹ́ kó lé ẹ jẹ rẹ̀. Ṣẹ́kù, ó ní kúre. Ilé orí ibú ló ṣẹ́kù fún. Mo jẹ gbádùn. Olówó orí mi. Ọlọ́run ló jẹ́ mi ni, bàbá ẹbẹ dí. Ẹ bọ́ta. Bàbá ẹbẹ dí. Ilẹ̀kùn tó wà títí ta ló fọwọ́ jà nù. Àfọwọ́jà. Ẹ̀jẹ̀ á gba àbùkù ń tukọ̀. Tíkúrá tí kúkú ni mo fi gbà. Bàbá ẹbẹ dí. Ẹsẹ̀ ẹ̀ burú nìyẹn o. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kọ́ ló wà lẹ́yìn. Ohun tó ṣe mí frustration tó wà lára mi. Iná ń jó mi lábẹ́ aṣọ bí mo ṣe mú láti dé. Frustration ni mo ń gbé bọ̀. Ẹ bá ti mọ̀ wá gbìnà débi, I'm not a panápaná. Ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ kọ́ ni mò ń sọ. Bàbá ẹbẹ dí. Olórúkọ ní láàrin ìlú yìí o. Orúkọ yóò jẹ́ ní dìbàjì lágbó Ọlọ́run. Ṣé ní bá ṣe rí láàrin ìlú tí wọ́n á dùn àdéhùn kò ṣe o. Ẹjọ́ tó lọ Ọlọ́run. Ṣé rí àwọn àgùnbánirọ̀ tó ń gbénu ilé yìí ẹ bá pọ̀ ọ̀gọ́ta. Kẹwàá mi ní àdá láàmú. Bẹ́ẹ̀ jórí wọn lẹ̀ báyìí lẹ́yìn kọ̀ọ̀kan báyìí tó lọ́ wà burúkú sí mi. Àwọn àgùnbánirọ̀. Bá a wà. Tí ẹ gbélé. Kí àwọn àgùnbánirọ̀. Kò ní dáa fún wọn. Àṣẹ. Wọn ò ní ṣe oríire. Àwùṣẹ. Gbogbo tí a bá toríire ń tọrọ àbí kọ́bọ̀ ní ẹ̀ ń ta ni wọn ò lè níra. Mo fẹ́ gba ayé bá wítọ̀ mo ti gbà. Kọ́mọ gbà bẹ́ẹ̀ ni. Ó ti ṣẹ bẹ́ẹ̀. Kọ́mọ gbà bẹ́ẹ̀ ni. Ìdí ni pé ìyàwó tọ̀dọ̀ tèmi ojúkọ ẹ̀pà ojúkọ èrè ẹ̀ wá tàn ẹ̀ tàn ẹ̀kọ́ bí òre bí ọmọ ẹ̀dìyẹ ni wọ́n ọkà bí ọba fi ẹ̀dìyẹ lọ́kà báyìí ẹ̀ má tọ̀ kòsìkòsì. Ọba gbé lò tẹ́ẹ̀lì ilé ìtura wọ́n ti dé ilé ìtura báyìí
ohun mi tó gbọ́ báyìí ó ìjà pàdé lọ́ba sá lọ wọ́n rí mi sójú o lọ́ba jalè wọ́n bẹ́ẹ̀ wá jalè yìí ẹ lọ ní o ìpàṣẹ yín òkú mi o mo bọ́ tẹ̀ ń gbé ṣebí lè bẹ́ẹ̀ dílé ń gbé ẹ bá ń pè ọ̀bọ tẹ̀ ń gbé. ojú mi báyìí ló ṣe mo ká wọn báyìí èmi mo wá sọ fọ́ọ̀rẹ́ mi mo gbé débẹ̀ mo wá pè. ó ṣojú tiẹ̀ ó ṣojú mi. ẹ̀wọ̀n àgbọ̀ yìí méjì náà ẹ kó pọ̀ yìí méjì wá mọ́ èèyàn kan ti ẹ lè mú wọn ẹ wọ́n bí ẹ lè rí wọn mọ́ kí ni ọ̀dà mọ́níjà òtẹ́ẹ̀lì nǹkan kí lẹ́yìn ṣe sí. àdá fún yín. àfọ ẹ bá fún mọ́níjà òtẹ́ẹ̀lì. òun ló àfọ ní mánìjà. ó ti lẹ̀ mọ́nu rúùmù ni. ó ní bá ṣe gba ilé ìtura lọ́wọ́ òun ọjọ́ ìkọrúkọ lẹ̀ oúnjẹ fún wọn ní kọ́kọ́rọ́ ọjọ́ ti fóun lówó ọ̀nà ti fóun lówó àfọ̀sọ bẹ́ẹ̀ kí ni máa ń ṣàfọwọ́ ẹ wo bí ẹ ṣáàjì àkó mi ṣe é ṣe ń tọ́jú tọ́ fún yín ní tí a ṣe fẹ́ mi ju tọ̀dọ̀ ẹ lọ. ẹ̀mí. ṣé bí wọ́n fún ìyàwó ẹ lónìí. rárá o. wọ́n gbalẹ̀ lọ́wọ́ mi wọ́n jẹ mí lówó olé yàtọ̀ sí à ń jẹ mí lówó olé mú fọkàn wọ́n sàn sọ pé àwọn ń gbowó kan owó kan fẹ́ dé o owó kan fẹ́ dé o. lọ́jọ́ friday. tó bá ti ń dé o àwọn kan fún mi bíi 3 million 3 million lèmi ń fọkàn sí àṣé wọn padà àṣé 330 ní. bàbá wọn tó fọmọ mi lóyún. ọ̀tá tán. wọ́n ti sá lọ. àwọn àgùnmánì. ẹrù wáyé bàmí yéyé. irú soundtrack wo ló fún mi sí. ayé la pé bíbà ṣayé wọ́n ń gbélé ọ̀fẹ́ wọ́n mú mi ọ̀fẹ́. mo tún wá mú ọmọ mi. ọwọ́ amọ́mọ yín lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́. wọ́n tún dá lẹ́kùn ọ̀fẹ́. tó oyún wà nù ọmọ báyìí tí ọmọ yìí máa tún bímọ ní tèmi ní tòmọ tọ́jú ọmọ. orúkọ ọmọ ti yọ bàbá ọ̀fẹ́. bàbá ọ̀fẹ́ kí ni tẹ́lẹ̀. ṣẹ́kù lórúkọ ẹ̀ jẹ́. ṣẹ́kù. ó ṣẹ́kù sílé ó kọ̀ wà tábọ̀rọ̀ gidi ni ṣẹ́kù farabalẹ̀. ẹ má bínú wú tí mo tún gbọ́ yìí tí tọ́lọ́ tí ó ju tọ́lọ́ tèmi lọ àgbóhùn àgbóhùn ọmọ wẹ́rẹ́ ni abiyamọ ń bí kẹtẹ tó ń gbọ́ ọ̀bẹ ewúrẹ́ kẹtẹ tó ń gbọ́ ọ̀bẹ àgùntàn ọmọ abiwẹ́rẹ́ ẹ tó máa sọ lórúkọ ẹ fọmọ ẹ lórúkọ tí yóò máa jẹ mo rí iná ṣebí ìyàwó tọ̀nà tèmi ṣe bọ́kọ̀ bá sọ̀rọ̀ lásán ni ọ̀ṣà ti ṣe ìtọ̀ ìtọ̀ àgbóhùn àgbóhùn ọmọ. ọ̀gá gbọ́ wájú pé kákó dànù kákó sí lọ. wọ́n gbẹ̀bí ewúrẹ́ gbẹ̀bí àgùntàn. ẹ̀gbọ́n máa gbẹ̀bí àgùntàn àtọ̀ ká mọ̀ sí sọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ inú. eku wọlé ahoro fa eku wọlé ahoro bá ń sá òfò ọ̀sẹ̀ ní tí ò ní kan kí ni fóòmù fẹ́lẹ́fẹ́lẹ́ kan báyìí ní à ń tẹ́lẹ̀ ní à ń fi sùn ìgbà tí wọ́n fẹ́ lọ ìta ni wọ́n gbé sí. àti kéèmọ́ mi. kémi tó máa wá gbogbo ẹ̀kẹ́ àwọn kọ́lọ́kọ́lọ́ ládùúgbò. àwọn bólà. àwọn mọ́là wọ́n ti gbé fóòmù ẹ̀. èmi tọ̀dọ̀ tèmi mo dúpẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ lórí ayé mi. ṣé ẹ wá wọ ọmọ yín kò sẹ́ tó fi ọ̀bẹ gbẹ̀gbẹ̀ ewúrẹ́ kò sẹ́ tó fi ọ̀bẹ gbẹ̀gbẹ̀ àgùntàn wọ́n yẹn la máa gbọ́ agbóhùn àgbóhùn ọmọ. àdúrà tó wá ń ṣe fún mi ṣé tó bá ti bí kí n gbọ́mọ wá fún ọ orí yóò dá owó lò sí wọ́n pe wèrè ń sẹ́kù mo lọ sẹ́kù sí ọ̀rọ̀ sórí dáhùn bíi jí àmáìnà ẹ wá fún mi ṣe ẹ̀yẹ wèrè tó bá tún lọ dé ìjọ tíkẹ́ẹ̀tì kò ní dà fún bó tèmi ni mo wọlé tèmi tíkẹ́ẹ̀tì kọ́ mọ́ dà fún. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì ta ló ń gbé mú. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì. Adẹ́pọ̀ rẹ̀ yàn. Alókù. Kéèyàn kú fún báyìí. Fún tààmù. Èèyàn kú fún mi. Kì í ṣe téèyàn bá kú nìkan náà máa ń kíyàn kọ rẹ̀ yàn tí àwọn jàǹbá àjálù téèyàn expect tó bá tóbi tó bá jálù yàn náà that is still the language tó máa lò. Ó kẹ́ fi pé ẹni tí wọ́n wálé wọ́n kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ lákàkà ẹ̀ wọ́n fẹ́ tán ẹ̀ báyìí wọ́n fata sójú ara ẹ̀ wọ́n dẹ̀ lọ irú ọmọ yẹn sì wọ ìwà náà gan sí kò jára yẹ kò jẹ́ rọrùn bóyá ó ti wọ lóyún ni o bóyá ó fẹ́ lóyún ọmọ tí ò ní bàbá mo tún wá gbọ́ káwọn tó wá padà wá ṣe gbogbo nǹkan yìí bígbà tó ń fi wàásù gba dọ́là lọ́wọ́ yín ni àwọn náà máa ń ṣe gbà tó náìsì díẹ̀díẹ̀ wọ́n tún wá fi style jẹ́wọ́ lé mọ́ yín lára wọ́n dẹ̀ lọ tó ṣe ìyẹn òfò nílé òfò àlejò kọ́ ní ẹ̀ kí lá máa pè ẹ́. ẹ kí ló ṣe wá kàn yín ó kàn mí. tẹ̀fí wá ń kí mi ní ìsìnkú rọ̀dún kí ló ṣe kàn mí ẹ̀ ń kí mi kó ọ̀rọ̀ èèyàn kọ̀ọ̀kan yín. ok bẹ́ẹ̀ jókòó yìí sẹ́ ẹ jókòó bẹ́ẹ̀ tínú ẹ̀ nù gbà tẹ́mi dé bẹ́ẹ̀ jókòó yìí sẹ́ ẹ tínú ẹ̀ bá nù ṣé bẹ́ẹ̀ máa jókòó lẹ́ jókòó yìí. mo wà òkè. ẹ wà òkè báyìí. mo wà òkè chairman ilé ẹni kò dìmú àti community. ayọ as the chairman of this community mo ní right àti wọlé I'm the chief security officer gbogbo ilé ládùúgbò yìí wọn ò bílẹ̀ kankan dá tó lè tilẹ̀ pọn mi
mo máa wọlé máa jáde especially right there jẹ́ criminal by anything ló lè ṣẹlẹ̀ náà. ó máa tẹ̀ criminal dákun kí ni mo rà lọ́wọ́ ẹ̀ tí mi ò sanwó náà ó gboyè lọ́wọ́ mi mi ò bínú mi ò wọ́rì kó o tó jẹ́ tòmásì wà sílé mi ọ̀gbẹ́ni mo bí tọ́ mọ̀ ní sí o. èmi kọ́ mo gboyè lọ́wọ́ yín community ló gbà ìyẹn náà máa gbé gbà lọ́wọ́ ẹ̀ kò máa lò gbà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ òkè ẹ̀ máa jọ sí. ọlọ́dún tí ẹ̀ máa jọ sórí mi. ẹ̀pẹ̀lẹ̀ anyway ètò àwọn important bẹ̀ mo á wọ̀n ní ni ṣe gbogbo problem tẹ bá ní láyé orílẹ̀ lẹ́ máa ń gbélé torí irú yín lè Lagos state government ṣe ṣe òfin òye tí tenant gbọ́dọ̀ máa sùn tẹ́ bá fi wọ́n náírà lé owó ilé mo ti rí àwọn tenant tó bá fi wá bá mi mo ṣàṣọ̀rọ̀ mo lálàá bíi 2 days ago mo rí inú Black Maria ẹ̀ ń bọ́lẹ̀ mo rí aṣọ prison lọ́rùn yẹn ẹ̀ ń pààrọ̀ ẹ̀ wọ́n change number ẹ̀ mo ní ṣe bígbà tí wọ́n lọ múra rè ẹ̀ ń lọ múra nù sẹ́ẹ̀lì ẹ̀ tó ń pààrọ̀ aṣọ. ọ pààrọ̀ aṣọ ọ wọ Black Maria mo jọ ní pé mo ti máa wọ Black Maria sí ọgbẹ máa rò kúrò rò mí o àtẹwọlé àforídé pẹ̀lú èpè ọ̀ràn mi orí mi dọ́ta mo ti wà oyè tẹ́jọ́ fẹ́ oyè tó jẹ fọwọ́ mu tí má yọ kí ló yọjú o. Bàjáàjì lẹ́mu. Bàjáàjì kọ márùwá ni mo. tó bá start mọ yín nìkan Bàjáàjì ó dẹ̀ máa ń sáré gan láàárọ̀ kùtùkùtù ẹ wà nù condition tó tó yìí ok ẹni pẹ̀lú àwọn ọmọ ní wọn fọ gògóró pàdé ìrònú rẹ ògógóró tó fẹ́ já kidney lẹbi ń pàrọ̀ náà ẹ máa jà ẹ ń lọ ẹ̀wọ̀n. olùsí à ń lọ dúró kò jẹ sí àmọ́ kò dára àdúgbò gbádùn mọ́ kí ló kẹmí àti kò sí ń ṣẹjọ́ lọ́wọ́ ẹ bí ọba sí amúnibú ni ẹran bí ẹ ọmọ òtún tí mo bí tí ẹ náà ń dojú ti lu ẹ káàkiri sáwọn eléyìí ọmọ àárín mi ṣẹṣẹ àtàríra ní gbádìí ẹ wọn àwọn òbúrò ṣẹṣẹ gbókùrò náà bá rẹ ní gbádìí ẹ yọsọ jàtàrí lọ gbèrè tó jẹ kọńtẹ́ǹtì owó tún kọ́lé láti Amẹ́ríkà èmi túrọ́ọ̀kù kọ́lé mi ni mo túrọ́ọ̀kù kọ́lé mi ọjọ́ máa ṣe lébọ̀ fúnra mi tí mo sáfù bíríkìlà ni mo fi kọ́ mi ẹ wá fẹ́ mi ṣẹṣẹ ládùúgbò yìí àṣẹṣẹ jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ mi ṣẹṣẹ ẹbẹjú òní gbà àtàmáfọ ẹyin ìjọ olóòfin ọ̀rọ̀ ọgbàtọlá lè sẹ́yìn dà mo tì mí lẹ́yìn àwọn ilé ẹyin kẹ ẹ tẹtẹ bẹ ní community máa túra ẹ bẹ́ẹ̀ tí ó bá ti tú. láìpẹ́ yìí community kò máa bí. kó máa ṣe falafolo kó máa ṣe folofala kó máa dára bí alára gbà yí dá o èyí tí ó bá ti fi tèmi ṣe ẹ̀bẹ̀ bí yóò kábùkù olóròǹbó kó máa sábùjá kan lọ́rùn pẹ́ o ẹ̀bẹ̀ dí o ọmọ wa yìí di tí o sì èmi ni èmi náà tún ní ẹ̀bẹ̀ dí ni ọmọ wa yìí di ta ló ń gbẹrú ẹ̀bẹ̀ dí ni ọmọ wa yìí di ike ni mú èmi lẹ́lẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jọ lórí ẹni kò dùn máa kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ wàhálà là ń lọ ẹ ò gbà tú lásì wàhálà là ń lọ ẹ ò rọ́gbọ́n dá sí wàhálà là ń lọ ó dé egungun ẹja sí wọn lọ́rùn wọn rọ́gbọ́n dá sí kò ṣe pa kò ṣe náà lókun bọ́rọ̀bọ́rọ̀ lè ra aláṣejù tí ń la tẹ̀ fọ́kúnná àṣejù ní bàbá ṣe tẹ́ ẹwà ló máa kọ́kọ́ kọ́lé nìyí àbí wọn ló máa kọ́kọ́ jẹ sí àmàlù àdúgbò ni tó jẹ́ kí gbogbo lè gbádùn ó já kógun ó sinmi nínú àdúgbò àṣejù ní bàbá ṣe tẹ́.